So ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò wa dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí glowfm.com ẹ ṣeun adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook náà ẹ ṣeun ẹ má bínú fún ó dàbí ẹni pé iná mọ̀nàmọ́ná ló ṣe ségesège tó fi dàbí ẹni pé ó re bété àwọn èèyàn á ní tò ó re bété báwo èèyàn wá tiẹ̀ pè wá lábala kíkanjú wa mọ́ ní àwọn fẹ́ re bété o ìbéèrè yìí ó fa káwọn re bété àgbọ́yé mi ti wá láṣẹ ọba òkè. So àlejò mi pàtàkì ìyá wa dáadáa ìránṣẹ́ Ọlọ́run ọdún ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nínú wọn dùn èmi gan sọ pé ẹ̀yin ilẹ̀ ń bọ̀ lórí ètò wa lónìí torí àyájọ́ àwọn ìyá káàkiri àgbáńlá ayé ní ọjọ́ òní jẹ́ èmi wá ń kí yín káàbọ̀ pẹ̀lú ìrọ̀rùn òbí ni yín òbí tí Adẹ́dà bá sì ti gbàdúrà rẹ̀ tó ti tọ́ ọmọ ní àtọ́yè tọ́mọ ti dá dáadáa lọ́wọ́ rẹ̀ onítọ̀hún ti ṣiṣẹ́ tí Adẹ́dà fẹ́ kí wọ́n ṣe ó sì ti yọrí síbi tó dáa tó èmi kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ìyá mi dáadáa olùtọ́jú tèmi kúkú ni yín ní gbogbo ìgbà ẹ ṣeun mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ńlá ètò tí gbogbo aráyé fẹ́ràn kẹ́yìn fún ara yín jẹ́ olólùfẹ́ rẹ̀ ìyáàfin wa Olúwakẹ́misọ́lá Tẹ̀lúwò ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ẹ gbóhùn sókè káwọn olólùfẹ́ wa kí wọ́n rí nílé ẹ ṣeun ìyá wa ẹ ti mọ olórí ètò wa Yorùbá pọ́nbélé ni kò sí èbó tá a bá ti wọ aṣọ èbó tá a bá ti dẹnu ọ̀nà ilé agodo Glo FM á bọ̀ ọ́lẹ̀ ni á wà á sọ Yorùbá wọn á sọ pọ́nbélé títí kí gbogbo àwọn èèyàn lè gbọ́ wa ní àgbọ́yé èmi sì nígbàgbọ́ pé ẹ̀ múre ìbò wá ó ti dà bẹ́ẹ̀ ẹ ti kí àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà tó ìyá wa a nígbàgbọ́ pé ó níbi tó ní kálukú ti ṣẹ̀ wá ìlú tẹ́ ẹ ti ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá ẹ dárúkọ ìlú ọ̀hún fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi. ẹ ṣeun abirù ní ìlú Èkó ṣùgbọ́n ọmọ ìlú Ìkòròdú ni mí ní ìpínlẹ̀ Èkó tó gbogbo ìlú nílẹ̀ Yorùbá ló ní oríṣiríṣi àwọn tá a fi lè júwe wọn àwa afẹ́kẹ́ mú mẹ́ta gbòógì nínú ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ fi lè júwe ìlú Ìkòròdú ẹ̀nà ọ̀bẹ fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Oríṣiríṣi ohun ló pọ̀ ní ìlú Ìkòròdú tá a fi ń dáni mọ̀. A dá wa mọ̀ pẹ̀lú àṣà àti ìṣe wa èyí nípa ti ohun tá ìgbàgbọ́ àwọn òbí wa nígbà yẹn kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀sìn oríṣiríṣi wá sí ìṣẹ̀ṣe làgbà o à ń gbọ́ yín ìyá wa. So èyí tí màá kọ́kọ́ sọ ni àwọn ohun tí wọ́n ń sìn ní ìgbà yẹn nísìnyí a máa ń ṣe ọdún iléyá à ń ṣe ọdún kérésìmesì ṣùgbọ́n ìlú Ìkòròdú a mọ̀ wọ́n ní pé wọ́n sin ẹ̀sìn tí à ń pè ní ẹ̀lúkú wọ́n á máa pè wá ní ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ malẹ̀ àfẹlẹ̀jà. ẹ múra wa wá lórí ètò ni èyí yùn lèmi fẹ́ràn dáadáa. àwọn ìlú tí ò ní aláàárù àwa la máa ń ṣe àlejẹjẹ bí ìgbà tí àròbìnrin rí ọ̀rọ̀ pọ̀ lórí ìlú wa. Ọlọ́run ṣeun tí ẹ ṣe ọkùnrin ìyá wa ẹ̀rù yóò bá mọ bàmí yá pẹ́kẹ́ ní lónìí o ọmọ àṣàlẹ̀ jẹjẹ kẹrù ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ yọ. àwọn èyí tí ẹlùkú tí mi ń sọ yìí orò la máa ń pe gbogbo wọn ṣùgbọ́n èyí tí ń dárúkọ ní ẹlùkú èyí yìí ló yà wá yàtọ̀ sí gbogbo àwọn ìlú tó kù tí ó jẹ́ ìlú Yorùbá. Ẹ̀lúkú yìí ó lójú ẹni tó lè wò ó kì í ṣe gbogbo ẹni tí ó ń gbé ní ìlú Ìkòròdú tó jẹ́ ọkùnrin ló lè wò ó. Ọmọ bíbí ìlú Ìkòròdú kì í ṣe pé ọmọ tàbí ní ìlú Ìkòròdú ṣùgbọ́n ọmọ tó jẹ́ pé ọmọ ìbí àwọn òbí tiẹ̀ gan ọmọ Ìkòròdú ni wọ́n ọmọ Ìkòròdú pọ́nbélé láì ní múlùmálà kankan nínú. Tí bá máa sọ ọ̀rọ̀ ìdílé mi àwa wá láti ìlú Ìbíní Bìní láti wá ní ilé ọba Oníhà àmọ́ nígbà tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tó ń ṣe àwa tẹ̀lú sí ìlú Ìkòròdú òun làwa fi ń jẹ́ ọmọ ìlú Ìkòròdú. Ó ṣe mí láàánú láti sọ pé ibùn àpapàá tí a jẹ́ tá à ń pera ní ọmọ ìlú. Èmi ti gbọ́ ibùn o kódà èmi ti gbọ́ ibùn etí tèmi bó ṣe mọ́ ṣiṣẹ́
ó mọ bẹ́ẹ̀ bójà ni bàbá tí wọ́n lé agodo báyìí ó mọ bẹ́ẹ̀ bójà gáwá tún ti bọ́ tán lé agodo á sì parí ìjà. èyí olójú ẹni tó lè wo ẹ̀lúkú èyí mú wa yàtọ̀ sí gbogbo àwọn orò tó kù tí wọ́n ń wò ní ilẹ̀ Yorùbá. àwọn ohun mìíràn tún wà lóríṣiríṣi. omi ló yí wa ká ní ìlú Ìkòròdú. a máa pa ẹja. àwọn oúnjẹ ẹja àná à ń jẹ ẹja yìnyín. ẹja òòjọ́ la máa ń jẹ ní ìlú Ìkòròdú. àmọ́ ti ìlú ìwákọ ṣé tòjọ́ náà lẹ́ńgẹ́ lu ẹ mọ̀ látọkùn bẹ̀rẹ̀ o àbíbò. ikú ló mẹ́ja kákò. ikú ló mẹ́ja kákò tó ó ti dá ẹgbẹ́ gbà náà ìlú yìí oúnjẹ yìí ẹ bá ń bó oúnjẹ yìí já lu èbò kódà ebi ọ̀pá ẹnu yín ló ti jáde ìyára ebi ọ̀pá ṣégeṣége ẹ bá ń bó oúnjẹ yìí já nílùú èbò ebi ọ̀pá ṣégeṣége sónítàn lára tó. a tún ní oúnjẹ oríṣiríṣi tá a máa ń jẹ ní ìlú Ìkòròdú. mo ti sọ lórí ètò yìí rí. oúnjẹ kan wà tó jẹ́ pé àwa nìkan la máa ń jẹ. àwa nìkan la máa ń ṣe. ìlú Ìkòròdú nìkan la ti mọ̀ wọ́n mọ́. èyí ni àkàrà ọkà. àkàrà ẹ̀gúsí wà ní gbogbo Ìjẹ̀bú tó kù ṣùgbọ́n àkàrà ọkà yìí àgbàdo la fi ń ṣe. àkàrà ọkà ó ní bá ṣe ṣe wọ́n mọ̀ wá yàtọ̀. àwọn ìlú tó kù náà máa ń wá sínú ìlú Ìkòròdú láti wá jẹ oúnjẹ yìí torí ó jẹ oúnjẹ tó ládùn púpọ̀. jẹ́ pé tẹ́ bá jẹ ẹni tó bá kò sí ohun tẹ́ ẹ lè fi jẹ bó ṣe jẹ́ àkàrà yẹn bó ṣe jẹ́ àgbàdo tá ti lọ̀ tá ti ṣe tá ti bẹ̀rẹ̀ sí ní dín. a lè fi ẹ̀wà jẹ a lè fi gàrí jẹ ohun tó bá wù wá kódà a lè fi sáàárín búrẹ́dì kẹ̀kẹ́ papọ̀ kẹ̀sì lẹ́mọ̀ kódà ìyá wa ẹ̀wọ́wọ́ mi nírò àlàyé yín ń kún dáadáa ó sì tẹ́mi náà lọ́rùn oúnjẹ yìí ò nìkan mo kàn béèrè pé nígbà tẹ ní ẹgbẹ́ òjọ́ lẹ́ẹ̀dẹ́ ní Kòròdú njẹ́ wàá yé mi tẹ́mi fi béèrè inú pé tó ìyàwó ẹ̀ ń bá wọn gbèlú èbó tó dọ́mọ Kòròdú bó ni wọ́n wàá ṣe ti ẹgbẹ́ òjọ́ yìí sí. ìgbàlá ti wà ní ìlú ẹni tó ti kúrò tó ti lọ sí ìlú àjòjì ó di dandan ká bá wọn ṣe ohun tó ń ṣe ń bẹ́ẹ̀ ó di dandan ká jẹ ohun tó ń jẹ ń bẹ́ẹ̀. ẹ ṣeun ìyá wa. so lórí ètò wa lónìí àkòrí ọ̀rọ̀ pàtàkì tá a gbé wá sórí ètò lónìí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì ti rí tá a ti fi wáyà ránṣẹ́ tá a fẹ́ jíròrò lé lórí òun ni ìyá ni wúrà. aya ojú òní sọ́tọ̀ fún àwọn ìyá ni èmi a mọ wí nǹkan mo ní tò ìyá láàmọ jẹ́ láṣẹ Adẹ́dàá ìyá ò ní jẹ wá toró ṣe pàtàkì a lè júwe wọn bákan náà ṣùgbọ́n ìyá làwọn ò mọ̀ jẹ́ àní jìyà agbára Adẹ́dàá. ìyá ni wúrà ìyá ni wúrà ìyá ni wúrà ó ń làkòrí ọ̀rọ̀ wa lórí ètò lónìí n tá a ṣe gbé yín wá sórí ètò lónìí náà ìyá wa torí pé òbí dáadáa ní ìyá pàtàkì sí ní yín. mo wí nǹkan kan lẹ́ẹ̀kan mo ní pé Adẹ́dàá ti fún yín ṣe ẹ ti tún àwọn ọmọ yín ní àtọ́yè Adẹ́dàá ní jẹ́ ká rí dààmú lágbára òṣòkè tó ìyá wa wúrà 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 là ń polongo rẹ̀ káàkiri àpèjúwe wo lẹ́yìn lè bá wa fún wúrà gan kí ni wúrà òun gan torí wúrà yìí ni àwọn àgbà ni wọ́n fi júwe ìyá ni wúrà kí ni wúrà gan ìyá wa. wúrà jẹ́ ohun kan tó jẹ́ pé bí òun bí ṣe máa sọ bọ̀ tó bó ṣe yé mi tí ń ṣe lè sọ ní ọ̀sán yìí ni pé wúrà ohun tó jẹ́ pé a kó gbogbo nǹkan pọ̀ àrífiwé ohun tó dá nìkan dúró tó jẹ́ ohun tó lé ẹwà tó jẹ́ pé ẹwà tó tún ju ẹwà lọ àyà sọ́tọ̀ oríṣiríṣi ohun ló wà lóríṣiríṣi bó ta bá sọ wúrà ohun ńlá ni tọ́lọ̀ túbọ̀ Elédùmarè kó túbọ̀ ṣe wá ní wúrà títí dọjọ́ alẹ́. àmì àṣẹ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi ẹ mọ́ gbàgbé àǹfààní tá a fún gbogbo ẹ̀yin òǹpẹ wa lọ́jọ́ tòní tẹ́ ẹ bá pè wá tẹ́ ẹ kí ìyá wa abẹ́ ẹ pè wá lábala kíkanjú ni pẹ̀lú ẹ ní àǹfààní láti na ohun ọpẹ́ síta fún ìyá yín lọ́jọ́ tòní
wúrà oníkálukú wa ẹ ní àǹfààní láti sọ nǹkan fún ìyá yín pé tó ìyá mi ẹ ṣeun o ẹ sì láǹfààní láti dárúkọ wọn kẹ́ ẹ kí wọn ṣùgbọ́n ẹ polówó ìyá yín nìkan lẹ fẹ́ kí o ẹ mọ̀ wá sọ pé tó à ń tọ́ṣẹ́ o à ń ta ìyá yín tó dòǹbí torí pé àyájọ́ ọjọ́ òní ìyá ló wà fún a fún yín ní àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà káàkiri àgbáńlá ayé àtẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní orílẹ̀-èdè Nàìjíríà ni tẹ́ bá pè wá ẹ ní àǹfààní láti ta ohun ọpẹ́ sí ìyá yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ sì ní àǹfààní láti pè wá sí òun ní 0 1 4 2 0 5 ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti 5 àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà àwọn ni wọ́n fún mi ní àǹfààní láti kàn mọ́ pe nọ́mbà wa nìkan ní èbó àti Yorùbá ìyún nìkan lẹ fi lè gbé èbó wọn o àmọ́ àwọn àlejò mi wọn á mọ orúfẹ́ dáadáa ní gbogbo ìgbà ni mo ti mú wọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 tàbí kẹ́ ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90 òdo èje ẹ̀sán ọ̀kan ẹ̀rin òdo ẹ̀fà ẹ̀jọ òdo ẹ̀sán àti òdo ẹ̀yin tẹ́ bá wá pè wá káàkiri àgbáńlá ayé ẹ ti mọ àwọn òǹkà tẹ́ ẹ rọra fi gbé tẹ́ fi kin lẹ́yìn kẹ́ ẹ bá lè pè wá kó sì wọlé nírọ̀rùn adẹ́dọ̀ mọ̀ fún yín ṣe ẹ̀yin tẹ́ bá sì ń wò wá káàkiri náà tẹ́ ẹ ń wò wá lórí Facebook ẹ gbọ́ wọlé ẹ pín káàkiri ìròyìn ayọ̀ kò kúkú ní wọ́n nílé ẹnì kọ̀ọ̀kan wa àyájọ́ ọjọ́ òbí ìyá ní tòní ẹ pín kó ní kálukú náà rí àǹfààní ká kí ìyá wa ká kí wọn kú iṣẹ́ ìyá ni wúrà o ìyá ni wúrà ẹ ṣeun tó ìyá wa ẹ ṣeun fún àpèjúwe wúrà tẹ́ ṣe fún wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ béèrè àló òun pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyáàfin Àṣúrà láti Oldham ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ẹ káàbọ̀ ìyá wa orí ètò Yorùbá ló láṣà òun lẹ́wà ìyá wa à ń gbọ́ yín ò yá wa. Ìyá ni wúrà là ń jíròrò lé lórí torí pé àyájọ́ bẹ́ẹ̀ ni ìyá wa ìyá ni wúrà là ń jíròrò lé lórí tẹ́ bá fẹ́ kí àlejò wa àbí ẹ fẹ́ fún wa lómi ọgbọ́n ẹ fẹ́ bù mú fún wa nú omi ọgbọ́n yín inú wa ó dùn ètò Yorùbá ló láṣà lẹ́jà sí ìyá wa. bẹ́ẹ̀ ni ìyá ni wúrà ìyá ò ṣe fowó rà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ọlọ́run ṣe wá ní ìyá dáadáa èmi tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìyá mi tó jẹ́ pé tí ọmọ wọn bá ní ìrànlọ́wọ́ wọn tí wọn kì í ṣe fún wọn torí mo bá àwọn kan pàdé. ní ó dáhùn ìjọkọ̀ ó ṣàlàyé pé ìyá wọn yẹn kò ràn lọ́wọ́ ìlú náà dẹ̀ ló wà. ṣé àwọn ìyá bẹ́ẹ̀ yẹn kí lè rò rú àwọn ìyá bẹ́ẹ̀ yẹn. torí mi ò bóyá kan tí onítọ̀hún ṣe yẹ kó dáa ó lè ló wà lù yìí. ó dẹ̀ fi ọmọ ìyẹn sílẹ̀ tí à ń jẹ́ tó kàwé kò tí ì ríṣẹ́. tó àlejò agbáṣàgà wa náà ń gbọ́ yín ìyá wa mo nígbàgbọ́ pé wọ́n fẹ́ dáhùn ìbéèrè tẹ́ ẹ béèrè pé tó àwọn ìyá pọ̀ lùkì ìbéèrè tí ìyá wa àbí bò ní ìyá wa àwọn ìyá pọ̀ lùkì tí wọ́n ń bẹ nígboro tó jẹ́ wípé wọn ò ṣe ojúṣe wọn lórí àwọn ọmọ wọn pé kí bò ní tàwọn ìyá òun àmọ̀ràn owó lẹ́ni gbà wọ́n kọ́lọ́ mọ̀jẹni ẹlẹ́ni ó gbà ṣe wá ṣe. ẹ ṣe olùpẹ̀ wa adúpẹ́ lọ́wọ́ yín gan ni o adúpẹ́ fún ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wa náà Ọlọ́run á ṣàánú fún wa. àmì àṣẹ. gbogbo wa ni ìyá ìgbọ̀n kọ́lọ́run fún wa ní ẹ̀bùn àti lè jẹ́ ìyá rere obìnrin rere là ń pera wa ṣùgbọ́n kátọ́lọ̀ gbogbo ọ̀rọ̀ tèmi bí ọ̀rọ̀ Ọlọ́run ni a lè dá wọn tọ́ Ọlọ́run ló ń bá wa tọ́ wọn ṣùgbọ́n ìyá tó wo ṣùṣù tó wo ọmọ ẹ̀ tó ní pé nítorí pé kò ríṣẹ́ kó kúrò níwájú òun Ọlọ́run á ràn lọ́wọ́. àmì àṣẹ àmì àṣẹ. ọmọ pàápàá Ọlọ́run á bá wa dúró tọmọ náà. àmì àṣẹ. kò sí ohun tí ò sí kò dẹ̀ sí ohun tí ò ṣeé ṣe èmi ò lórí ọ̀fẹ́ àti mọ̀yá àti bàbá mi ṣùgbọ́n èmi rèé lè ní ọpẹ́ ní f'Olúwa tòmí fi tí èmi mi fi ń tọrọ fún ọmọ náà ipe ibi tọ́lọ́run ti dá tó ń dípé ó máa dé ní ọjọ́ ayé ẹ̀
á débẹ̀ á tún kọjá ẹ̀. Àròpin ní tènìyàn tí ìyá ẹ̀ bá ròpin lọ́jọ́ èní tó ń rò pé nítorí kò níṣẹ́ ó fohun gbogbo fún Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. tó ẹ ṣeun o ìyá wa ohun tẹ̀mí ó kàn fi kún ní tèmi ni pé mo wí lẹ́ẹ̀kan gbà tá a bẹ̀rẹ̀ ètò mo nígbà tá à ń bọ̀ nílé agodo mo ní mo rí àwọn èèyàn ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ẹsẹ̀ gìrìgìrì ọ̀nà bòjì ni wọ́n ń lọ ìyá wa wọ́n ń lọ gbé òdòdó lẹ̀ fáwọn ìyá wọn tó ti papòdà tí wọ́n fi ń dúpẹ́ pé tó wọ́n ṣe gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ṣe adẹ́dàmọ́wàá jẹ́ ìyá Pọ̀lú Kìbí mo ti wí lẹ́ẹ̀kan ìyá wa àdúrà mi ni pé àtàwa tá à ń bẹ lórí ètò àtẹ̀yìn tẹ́ ẹ pè wá àti gbogbo etí tó ń gbọ́ wa àtọ́jú tó ń wò wá Ọlọ́run ò ní ṣe wá níyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò láṣẹ adẹ́dà ẹ ṣeun o ìyá wa adúpẹ́ anábala kíkanjú o torí pé a rí pé Yorùbá dùn lẹ́nu yín dáadáa ìṣẹ́jú bíi 5 ló sì kù tá a fi bọ́ sábala kíkanjú ẹ pè wá padà kẹ́ ẹ mú béèrè lábala kíkanjú ìyá wa torí tẹ́ bá ti gbà béèrè wa bá ẹ̀bùn bẹ́ẹ̀ ńlẹ̀ fún pàápàá jùlọ lónìí tó jẹ́ àyájọ́ tá a yà sọ́tọ̀ fún àwọn ìyá a ti sọ pé nínú béèrè 3 wa tẹ́ bá ti lè gba 2 bá a fún yín lẹ́bùn wa ẹ pè wá padà ṣe gbọ́ ìyá wa ẹ ṣeun o a máa rí yín bá láṣẹ adẹ́dà tó àǹfààní ti wà fún ẹni tó bá tún fẹ́ pè wá ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí sílẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sí láǹfààní láti pè wá sí òun náà wí fún yín pé tó ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 tàbí kẹ́ ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká 07914406890 ẹ̀jẹ̀ ìtúre sọ ní Yorùbá ní kánmọ́kánmọ́ 0 7 9 1 4 0 ẹ̀fà ẹ̀jọ 0 9 àti 0 tàbí ti ilé agodo wa gangan tí ìṣe alágbèéká 0 1 ẹ̀fà 1 2 0 5 ẹ̀jọ 9 9 àti 5 ẹ ṣeun adúpẹ́ tó ìyá wa ìbéèrè tó tún ń bẹ níwájú mi báyìí ní kánmọ́kánmọ́ àyájọ́ ọjọ́ òní ọjọ́ tá a yà sọ́tọ̀ fún àwọn òbí ni fún ìyá ní pàtàkì jùlọ ṣé ẹ lérò pé ọjọ́ òní nìkan ló yẹ ká mọ̀ ṣe ayẹyẹ fún àwọn ìyá wa torí ìbéèrè ó ṣe pàtàkì. Rárá o ojoojúmọ́ ni ọjọ́ ìyá nínú ayé ọmọ torí pé kò níjọ́ téèyàn bá ti la ojú tó bá ti ń rí ìyá ni lọ́jọ́ gbogbo ìyá jẹ́ ẹni tó yẹ pé a gbọ́dọ̀ máa fi gbogbo ohun fi fún ọ̀wọ̀ fún yàtọ̀ sí ọ̀wọ̀ ìfẹ́ pàápàá àwọn ọmọ kéékèèké tá à ń bí ń sìn a bá ń gbọ́ gbogbo ìwà tó máa ń wù bó ṣe ń ṣe pẹ̀lú àwọn òbí orí èèyàn a máa wí awágbó olórí ọ̀fẹ́ àti ṣe fáwọn ìyá ń gbà yẹn tó bá rí ẹ màmá mi nífẹ̀ẹ́ màmá mi o fáìn jù Èkó lẹ sọ mi nífẹ̀ẹ́ Èkó gangan lẹtẹ̀ síta fún wa mi nífẹ̀ẹ́ torí mo rántí pé mi ń bá lè Èkó ń gbà mo kéré báyìí mi nífẹ̀ẹ́ bí wọ́n ti sọ Yorùbá bá àwọn èèyàn ò ní tó Ìbàdàn dé o ẹ dákun mi nífẹ̀ẹ́ mo rántí rẹ̀ dáadáa bí kò bá fẹ́ ní mi ò fẹ́ Èkó lẹ gbé wálé agodo lónìí mi nífẹ̀ẹ́ iyùn gan dá bẹ́ẹ̀ yà wá tó fẹ́ yín olólùfẹ́ Yorùbá nígbà ṣáà èdè Ìkòròdú oníbẹ̀ lórí àtẹ lónìí lórí ètò Yorùbá ló láṣà ìyá wa ẹ ṣe wá dúpẹ́ ìyá wa tó ìbéèrè tẹ̀mí tún ní tó ń bẹ lọ́wọ́ mi fún yín ni pé iṣẹ́ pàtàkì nìyá ń ṣe ẹ dákun dábọ̀ ẹ bá wa ṣàlàyé ohun tí Yorùbá ń pè ní àbí ìkọ́ ọmọ kádẹ́dàmọ́ ṣe àwọn ọmọ wa ní àbí ìkọ́ ọmọ kí gbogbo òbí ní àǹfààní láti gbọ́ àbí ìkọ́ ọmọ. Ẹ ṣeun àbí ìkọ́ ọmọ àwọn wọ̀nyí ni ọmọ tí a bí tí a ò kọ́ àwọn òbí wà ní ayé yìí tá a wà yìí àpẹẹrẹ ẹni èyí tí òǹpẹ wa sọ darí fún wa ká bí ọmọ ká má kọ́ wọn ní bíbí ire ò ṣeé fowó rà òbí tó wá kọ̀ tí ò kọ́ ọmọ ẹ̀ ọjọ́ alẹ́ ńkọ́ kí ló ṣe fẹ́ kó rí Ọlọ́run ṣàánú fún wa. Àmín ẹ ṣeun ìyá wa adúpẹ́ tó mo wílẹ̀ kan mo ní pé ìṣẹ́jú díẹ̀ ló kù ká fi bọ́ sí abala kíkanjú a ti ṣí ojú òpó báyìí fún abala kíkanjú nígbà tí màá sì máa fi ọ̀rọ̀ jómi tó rọrùn pẹ̀lú ìyá wa torí èmi tó fẹ́ gbọ́ àwọn èkó òun mo fẹ́ gbọ́ dáadáa lẹ́nu wọn torí ìgbà mo kéré tí mò ń bẹ léèwé wọn a máa fi ṣakọ sí mi tó pọ̀ jù lẹ́kọ̀ọ́ bí n bá ti lè Èkó láti Ìbàdàn wá ọ̀rọ̀ tí n bá ti wí báyìí àló pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ kú ètò
orúkọ mi ni ọba Saheed Ibrahim. kábíyèsí o ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà o à ń kí yín o ẹ káàbọ̀. Ọlọ́run ẹ̀kú ètò ìbọ̀rẹ̀ àbá fún iṣẹ́ o. àmì àṣẹ àmì àṣẹ. Màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, màá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi tí mo tara ẹ̀ jáde. Òní fún àyájọ́ àwọn òbí wa. bẹ́ẹ̀ ni. Elédùmarè á jẹ́ kí gbogbo abiyamọ kó jẹ wọn mọ́ o. àmì àṣẹ. Gbogbo abiyamọ àgbáyé pátá lágbára Ọlọ́run wàhálà wọn lórí àwọn ọmọ òṣìṣẹ́ sásán. àmì àṣẹ àmì àṣẹ. Lágbára Elédùmarè gbogbo abiyamọ pátápátá ẹ̀mí wọn máa gùn. àmì àṣẹ. Àwa náà Elédùmarè àfíṣọ ẹ̀ṣọ́ wa á wà pẹ̀lú wa o. àmì àṣẹ àmì àṣẹ. Mo ní kí n kí gbogbo òbí ni mo dẹ̀ kí àlejò náà lórí ètò. ẹ ṣé bàbá wa. Ẹ̀kú dìde ẹ̀kú fẹ́ Elédùmarè á máa wà pẹ̀lú yín o. àmì àṣẹ yìí náà ẹ ṣé bàbá wa. Ó dìgbà kan náà ẹ ṣé kan. ẹ ṣeun kábíyèsí adúpẹ́ o a máa rí yín bá láṣẹ Elédùmarè ẹ pè fún wa o tó ohun lórí adé náà síta fún gbogbo àwọn òbí káàkiri àgbáńlá ayé gbogbo ìyá èmi kúkú wí lẹ́ẹ̀kan ọmọ tuntun wì ìyá láàmú jẹ́ láṣẹ Elédùmarè àní jìyà tó a ti ṣe ojú òpó fún abala kíkanjú báyìí nígbà tí màá sì máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú àlejò agbáṣàgà wa pàtàkì ń bá láyà kó wá wò ni ṣùgbọ́n lónìí orí ọ̀fẹ́ ńlá ń bẹ àǹfààní ń bẹ ní àǹfààní láti pè wá kẹ́ ẹ dárúkọ kẹ́ ẹ sì kí ìyá ní kẹ́ ẹ nu wọn pẹ́ síta pẹ̀tò ìyá mi ẹ ṣeun o lónìí àyájọ́ tá a yà sọ́tọ̀ fún ìyá ni lẹ́yìn eléyìí nínú ìbéèrè wa ẹ ti mọ̀ pé mẹ́ta la mọ́ fi ṣẹyọ kan ní abala kíkanjú tẹ́ ẹ bá gba méjì nínú mẹ́ta á fún yín lẹ́bùn wa torí bọ́jọ́ òní ṣe jẹ́ ni á sì tún fún yín ní àǹfààní bóyá ẹ̀yin gangan lẹ fẹ́ bùn ni àbẹ́ ẹ fẹ́ fi ẹ̀bùn tí ẹ fẹ́ fún ìyá ni torí ẹlòmíì ọwọ́ rẹ̀ kákó báyìí pẹ̀tò ṣé kákó bá yín fi ẹ̀bùn yín ká bá yín gbélé àwọn mọ̀mọ́ lọ́wọ́ àbí bò wá ní ìyá wa àǹfààní tí ń bẹnu a ti fi nọ́mbà tẹ ní àǹfààní láti fi pè wá a ti fi ránṣẹ́ sórí gbogbo wáyà wa mo sì ti yànnàná àwọn nọ́mbà náà ẹ pè wá láṣẹ Elédùmarè kò ní sú wa kò sì ní rẹ̀wọ̀n tó ìyá wa mo ní nígbà tábà sì máa fọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀ lọ ní kánmọ́kánmọ́ awé nǹkan kan lẹ́ẹ̀kan abèrè á ní pé àbí ìkọ́ ọmọ kádẹ́dọ̀ mọ̀ṣọ́ ọmọ tiwa ọmọ tèmi ọmọ tiyín ọmọ gbogbo etí tó ń gbọ́ wa àtọmọ gbogbo ojú tó ń wò wá ó mọ̀ ṣe àwọn ọmọ wa ní àbí ìkọ́ ọmọ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè tó ṣe wá rí iṣẹ́ yìí ìyá wa a ní tó òbí láti inú oyún títí tọmọ fi ń rá tọmọ fi ń rìn tó bá tiẹ̀ ní àwọn ìrìn àjò bó ti ń lọ tó dé àwọn ọgbà kan tó dàbí ẹni pé òbí mi ò gbójú sókè pàápàá jùlọ ìyá pé kí láá dé ẹlòmíì tí ẹwà tó jẹ́ pé yóò mọ sọ̀rọ̀ òdì táwọn àkókò yìí bá dé lórí iṣẹ́ lórí ọmọ pé tó kí ló dé tí ẹ fẹ́ pa mí àbí kìnìkan tí ó máa ré tí ò yóò ré jáde látẹnu ahọ́n ẹ sì mọ̀ pé àṣẹ lẹ́nu wa àmọ̀ràn wo lẹ ní fúnrú àwọn ọgbà báyìí bóyá iṣẹ́ yìí iṣẹ́ ìyá tá à ń ṣe yìí àkúgbowó oṣù kìnìkan pàápàá jùlọ orílẹ̀-èdè tá a wà yìí ẹlòmíì àgbọ̀ ọwọ́ rẹ̀ ni ó mọ̀ wò báyìí pé ẹ̀yin ọmọ yìí kánmọ́ mò ń lọ bí iṣẹ́ mò ń ṣe báyìí àmọ̀ràn wo lẹ̀ ní fún wa gbogbo ìyá lórí eléyìí ó pé tó bá di pé wọ́n rìnrìn àjò díẹ̀ tó dàbí pó súyàn pé wàhálà yìí pọ̀ àmọ̀ràn wo ẹ dákun yà wá tó àló pé wá ó ti rébété o ó rébété. ẹ ṣeun Ọlọ́run ṣàánú fún wa ni àmì àṣẹ àwa náà ti ṣe ọmọdé ní àgbà wa búra yóò ṣe rí bẹ́ẹ̀ ni Ọlọ́run bá wa tó àwọn ọmọ yìí àmì àṣẹ torí àlè sọ pé kí ọmọ kan wà kó jókòó kó má ṣe bí ọmọ ṣe ń ṣe Ọlọ́run ní jẹ́ àbí ọmọ tó jà máa jókòó sójú kan tí ò ní mọ ọ̀tún àtòsí táwọn máa sọ pé jáde lọ báwọn ọlọ́mọ jà bọ́dẹ̀ lọ́mọ Ọlọ́run má jà bọ́dẹ̀ lọ́mọ. Bákan náà nígbà tí ó bá ti ń di pé wàhálà àwọn ọmọ yìí ti fẹ́ máa wàhálà àwọn ò ní pọ̀ jù kò dẹ̀ ní sú wa àmì àṣẹ ní fọ̀rọ̀ òdì bá wọn sọ̀rọ̀ àmì àṣẹ tó bá ti ń di pé irú àsìkò tẹ́ ẹ sọ yìí ó wáyé
nínú ìlú tá a wà yìí orí ọ̀fẹ́ pọ̀ fún wa rẹpẹtẹ bóyá ká gbé wọn lọ sí àwọn tó ń bá ní mójútó ọmọ tá à ń sanwó fún tó bá lè jẹ́ pé àní ẹni tó lè bá wa ṣe àdúrà ní ká máa gbà torí ọ̀rọ̀ ọmọdé ó gba sùúrù tá bá ní pé ká fi ìbínú sọ̀rọ̀ bí inú ṣe ń bí wa à á ṣe ọ̀rọ̀ sọ ṣùgbọ́n àdúrà ìgbàgbọ́ tèmi ó wà púpọ̀ nínú àdúrà pé àdúrà àti ẹ̀mí sùúrù tá bá ní ẹ̀mí sùúrù nígbà tí gbogbo ẹ̀ bá rú tó rú ó jẹ́ pé ká rọra finú ibi táwọn ọmọ yẹn rọra wà ká bọ́ sínú yàrá àbòmí kátẹ kọ́kọ́ jẹ́ kó rí yẹn kó wálẹ̀ náà kátẹ́gùn fẹ́ sí àlọ́pọ̀lọ kó wálẹ̀ tàbá máa fi jáde padà ọkàn abalẹ̀ ọmọ tí èèyàn tójú ẹ̀ kúrò nírú bẹ́ẹ̀ yẹn tó bọ́ sínú yàrá tó ti ilẹ̀ mọ́nú yàrá tó lọ tó bá máa fi padà dé ọmọ yẹn gan àánú èèyàn máa ṣe ó máa wá fò mọ́ wa ní so èmi máa gba àdúrà máa bẹ àwa òbí pàápàá àwa ìyá pé ká ní ẹ̀mí sùúrù ká dẹ̀ fi àdúrà ká máa fi ṣohun gbogbo pẹ̀lú àwọn ọmọ wa ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó wọ́n kúkú ti fi béèrè wọ́n ti fi ránṣẹ́ jọ sẹ́mi ni àwọn ìbéèrè ilé mi ń béèrè lọ́wọ́ ìyá wa ìbéèrè tó tún wà wájú mi bá ìyá wa tó eléyìí gbogbo ẹ̀yin ìyá ẹ dákun dábọ̀ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ sí wa tí mo fẹ́ náà ń bẹ̀ fún ìyá wa báyìí ni wípé tó àmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá fìkan kẹ́kọ̀ọ́ bíi kéèyàn ó bí ọmọ kó o bímọ 2 àbí 3 kó o wá yan ìkan láàyò kó o wá mọ fìkan kẹ́kọ̀ọ́ ẹ má bínú o gbogbo ẹ̀yin bàbá wa pàápàá jùlọ ẹ̀yin àwọn èèyàn mi nílé ẹlòmíràn nígbàgbọ́ pé akọ ń bá bo bí sunni bí wàlẹ̀ ní ká mọ̀ fìkan kẹ́kọ̀ọ́ bíi pé eléyìí láàyò mi o mo lè bélè wí n ò lè bélè wí tó sì jẹ́ pé inú kan náà ni wọ́n gbé àbí èyí tó jọmọ bàbá kan náà ṣùgbọ́n tó jẹ́ pé àwa lọ́lọ́run yọ̀ǹda fún láti jó òbí fáwọn méjèèjì àmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá bẹ́ẹ̀. ẹ ṣeun àmọ̀ràn fún àwọn ìyá bẹ́ẹ̀ tó ń fi ìkan kẹ́kọ̀ọ́ Ọlọ́run ṣàánú fún wa gbogbo ọmọ lọmọ o orí kò sí ìtàlẹ̀ fún ara wa dá Ọlọ́run ló ń fún wa ní ọmọ èmi dẹ̀ nígbàgbọ́ pé ọmọ tọ́lọ́run bá fún wa tiwa ni kí Ọlọ́run kó wá fún wa ní orí ọ̀fẹ́ àti ìdè kí ọmọ náà kó bá wa kalẹ̀. àmì àṣẹ. èyí ìkan abo ìkan akọ kò sí èyí tí ò ń ṣe ọmọ nínú àwọn méjèèjì. àbẹ́lẹ̀ ló jọ mí eléyìí ò tiẹ̀ jọ mí ẹ̀rẹ́tì rẹ̀ bó ṣe rí káláwá bí àwò Ìlọrin n ò bú èmi kan ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ìyá wa ẹ̀rí imú rẹ̀ kò tiẹ̀ fi mú jọ mí dáadáa ilé ló jọ mí ó mọ tẹsẹ̀ délẹ̀ ni ó mọ ṣe báyìí irú àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó lè fẹ́ jẹ́ kí ìyá mi yan ìkan láàyò jù kan lọ. ló máa ṣe àánú fún wa. àmín. ìyàwó ń ṣẹlẹ̀ náà ní káwọn èèyàn tó mọ fi béèrè wọn ránṣẹ́ àwọn tí wọ́n rí náà ni wọ́n fi ránṣẹ́ sí wa pé ká bá wọn béèrè lọ́wọ́ àlejò wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì àṣẹ. ìrànwọ́ tèmi máa gbà wá ni pé ká má rí kankan náà ọmọ yìí gẹ́gẹ́ bí ààyò àti wípé tá a bá tiẹ̀ wá nìkan nínú ọkàn wa tá a ní pé ó dáa eléyìí ni ààyò mi ká má fi hàn fún àwọn tó kù wípé ìwọ ni ààyò mi àbí ìwọ ni mi ò ṣe ààyò nítorí pé Ọlọ́run ṣàánú wa púpọ̀ náà àwọn tó máa ń pè ní ààyò yẹn pàápàá wọ́n máa ń ẹ fẹ́ fọ́ ní Yorùbá ọwọ́ èbó lẹ kọ́kọ́ fẹ́ gbé wá ẹ wá ń wọgbọ́n tẹ́ẹ̀fì fi orógùn fọ́ sí Yorùbá èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ìyá wa adájọ́ ràn yín lọ́wọ́ ẹ yá fọ́ dáadáa ẹ fọ́ ní fífọ́ tí yóò fi gbé Yorùbá jáde. wọ́n máa ń já wa kulẹ̀ wọ́n lè ṣe bí a ṣe fẹ́ kí wọ́n ṣe èyí tí a wá ń wò ó pé kò ń ṣe ààyò nígbà tó ń bá lè wá ṣe dáradára ṣàmà wá túbọ̀ tí dànù ní àbá ní kì í ṣòro. ọmọdé yìí sì gbàgbé nǹkan. ọmọdé ló ṣòro ṣẹ̀ láyé yìí tá a bá ṣe àgbà a sì lè dárí jẹra wa ṣùgbọ́n ọmọ bó ṣe ń dàgbà sí tó ń rí àwọn èèyàn yẹn a máa rántí torí èmi jẹ́ kan nínú èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo ohun tó dára téèyàn ṣe fún mi láti kékeré mi ò gbàgbé
èyí tó tún dára bákan náà tó tún ṣe fún mi náà àwọn tó ń ṣe mi ò gbàgbé ṣùgbọ́n nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé bá àti ẹ̀ gbàgbé à ń láti foríjì so kí Ọlọ́run ṣàánú fún wa ìmọ̀ràn mi lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́ ẹ̀yin òbí ẹ má fìkan kẹ́kan torí gbogbo ọmọ tí Ọlọ́run fún wa tiwa ni ọmọ dáradára dẹ̀ ni wọ́n Ọlọ́run á dẹ̀ bá wa wò wọ́n á bá wa tọ́ wọn sí ọ̀nà tó tọ́ àti tí ó yẹ wọn ò ní ṣe ẹsẹ̀ gbé lágbára Ọlọ́run gbogbo wa náà tẹ̀ la máa jókòó la máa jẹun. àmì àṣẹ á jèrè gbogbo àwọn ọmọ wa láṣẹ Adẹ́dá tó ojú òpó wa ó ti ń bẹ ní ṣíṣí sílẹ̀ fún abala kíkanjú àwọn ìbéèrè wa ó ti ń bẹ ní agodo báyìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ ní agodo ẹ mọ́ gbàgbé o gbogbo ẹni tó bá pè wá lórí ètò Yorùbá ló làṣà lónìí ẹ ní àǹfààní láti dárúkọ ìyá yín kẹ́ ẹ ná wọn ọpẹ́ sí wọn pé tó ìyá mi báyìí báyìí mo dúpẹ́ ẹ ṣeun àǹfààní yìí wà lọ́jọ́ tòní nítorí pé àyájọ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ fún ìyá ni lónìí tẹ́ bá sì mú ìbéèrè wa nínú ìbéèrè 3 tẹ́ bá gba 2 á fún yín lẹ́bùn wa yìí tá a dìídì ṣẹnu lónìí fún àyájọ́ òbí ọjọ́ ìyá tá a yà sọ́tọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ wá ní àǹfààní láti pè wá sí òun ni 0 1 4 2 0 5 àti 5 0161 205 8995 tàbí kẹ́ ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 0 7 9 1 4 0 6 8 0 8 àti 5 tó ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ má wàá gbàgbé gbogbo àwọn òǹpẹ wa láti orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún ẹ rántí wípé ẹni tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n mọ̀ fún yín ní ẹ̀bùn 2,000 náírà tẹ́ ẹ bá ti gba ẹ̀bùn wa láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ pè wá tẹ́ ẹ mú béèrè tẹ́ ẹ sì gbà á yóò bá fi dijọ́ tó ń bọ̀ ìjọ ajé tó bá tẹ̀lé ètò 2,000 náírà yóò ti wọ ilé ìfowópamọ́sí ẹ̀yin sì lẹ́ni kì í ṣàtọ́kùn ẹ̀yin nìkan ni wọ́n yọ̀ǹda ẹ̀ fún ń pé tó ń tó bá wù yín ní kẹ́ ẹ fi ṣe wọ́n ní báwọn ṣe fẹ́ mọ ọ̀nàwọ́ sí àwọn èèyàn wa tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àǹfààní ni wọ́n fún àwọn èèyàn wa tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ìyá wa yóò dùn mí tí n bá parí gbogbo àwọn ìbéèrè táwọn èèyàn wa tí wọ́n fọwọ́ sowọ́pọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí wa orílẹ̀-èdè tá a wà yìí Ọlọ́run Adẹ́dàá kó ṣàánú wa èmi á máa kí gbogbo ìyá kú iṣẹ́ pàápàá jùlọ ìyá tó ń dá gbogbo ẹ̀ ṣe torí ẹni tó bá mọ̀ wípé iṣẹ́ ribiribi ni iṣẹ́ yìí fún òbí méjèèjì ẹni tí ò wá ní àǹfààní láti ní yeye àti bàbá pọ̀ lẹ́ẹ̀kan náà àwọn ìyá tó jẹ́ pé àwọn náà ni wọ́n ṣiṣẹ́ owó àwọn náà ni wọ́n tọ́jú ọmọ àwọn náà ni wọ́n dá gbogbo ẹ̀ ṣe ó ṣeé ṣe kó rẹ̀yàn nírú àkókò báyìí lónìí èmi fún ara mi ń gbóríyìn fún gbogbo ìyá bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe láṣẹ Adẹ́dàá kò ní sú yín kò ní rẹ̀ yín gẹ́gẹ́ bí àlejò wa pàtàkì bí wọ́n ṣe wí wọ́n ní Ọlọ́run nìkan ló lè bá ní tọ́mọ a mọ rírì iṣẹ́ tẹ́ ń ṣe o a sì mórí a fi ọpẹ́ fún gbogbo yín fún iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe láṣẹ Elédùmarè kò ní sú yín o ń gbogbo ẹ̀yin ìyá pátápátá káàkiri àgbáńlá ayé in tó máa ń múnú ìyá dùn ó ní kí ṣe àwọn ọmọ wọn gbogbo ìṣerere wọn kó ṣojú wọn ìṣerere àwọn ọmọ tí gbogbo yín káàkiri àgbáńlá ayé yóò túbọ̀ máa ṣojú gbogbo wa o a kí yín o gbogbo ẹ̀yin ìyá ẹ wò òṣùbà ńlá ní fún yín ẹ kú iṣẹ́ takuntakun tó ìyá wa kẹ́ tó wá ká tẹ̀síwájú ní kánmọ́kánmọ́ irú àwọn tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbà wọ́n ní àmọ̀ràn lẹ́ẹ̀kan ètò a ti sọ̀rọ̀ nípa àbí ìkọ́ àwọn èyí tí wọ́n wá kọ́ àkóògbà ọmọ àmọ̀ràn wo ló ní fún àwọn ìyá òun dàpọ̀ ó sa gbogbo pátó ní ó látò báyìí ló ṣe fẹ́ tó bá fẹ́ ṣe kíyàn ṣe báyìí wọ́n sì fún ọmọ òun ní gbogbo ẹ̀kọ́ pàápàá jùlọ ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà gbogbo àwa tá à ń bẹ ní ìlú òyìnbó òfin ìlú òyìnbó pẹ̀lú ọmọ ìtọ́jú ọmọ gbogbo báyìí lógún lọ àmọ̀ràn owó lẹ ní béèyàn ṣe lè ṣe ń bí a ti ń bọ̀ ó lójú ibi téèyàn ṣe lè ṣe ń bí o torí níbi a ti ń bọ̀ lọ́hùn gbẹ́kun mi kò jìnnà sí wa lọ́wọ́ tó bá ṣe wà ìbáyìí téèyàn bá sọ ọ́ lọ àárín orí
èmi fúnra mi rántí gbọ́ mo kọ́kọ́ dán ríro àmàlà wò ọmọ ọdún 8 ni mí nígbà mo wá ro àmàlà tó dín kókó yeyeye gbẹ́kùn mi tí mo gbà mo nígbàgbọ́ pé ìyá mi náà ń gbọ́ wá báyìí àwọn náà mọ̀ rántí kìí ṣe gbẹ́kùn mi nìkan mo gbà ẹgbà tí mo jẹ ń jọ́ta ń wí òun ló wá mú àmàlà mi ní ìsìn kì í ṣe pé ó fẹ́lẹ́ lásán ó lẹ̀ dáadáa ni torí ìgbàkúùgbà mi bá ti korógùn bọ́nú omi àmàlà báyìí mo mọ́ rántí pé mo gba gbẹ́kùn mi kan lọ́dún báyìí gbẹ́kùn mi àárín orí mi bí àwùjẹ gẹ́gẹ́ báyìí ló sọ̀kalẹ̀ sí pé ṣámọ̀là lóró yìí Bùkọ́lá ṣé àmàlà lóró yìí ńgbà mo wá gba gbẹ́kùn mi tó sọ̀kalẹ̀ sí mi lára tán okun àtagbára wá dé ńgbà wọn ò fi ro ìmí ó lẹ̀ débi pé kò sí kókó kankan bẹ̀ rárá tìǹtìǹ báyìí ní lọ lọ́fun nídìí èyí àwọn òfin ti bí kò fààyè gba àwọn nǹkan kọ̀ọ̀kan báwọn àbí ìyá wa àmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá kìí ṣe bí gbẹ́kùn mi bí kọ́ ọmọ wa kẹ̀kẹ́ gbogbo oyún náà ní bẹ́ẹ̀ lọ́dọ̀ wa dáadáa ọmọ wa kẹ̀kẹ́ yóò wa mọ́tò yóò kọrin yóò ṣe gbogbo ẹ̀ kìí ṣe irú àwọn orin báwọn mo ti dákẹ́ ìyá wa àmọ̀ràn wo lẹ ní fún àwọn ìyá. Ẹ ṣeun àmọ̀ràn tèmi ní fún àwọn ìyá pẹ̀lú àwọn ọmọ tá a kọ́ tí wọn ò lè kọ́ Ọlọ́run wà lọ́wọ́. Oríṣiríṣi nǹkan pàápàá wa Yorùbá oríṣiríṣi ọ̀nà la lè fi tọ́ ọmọ la lè fi bá ọmọ wí tí ò dẹ̀ ní hàn sí ojú àwọn ènìyàn lótìtọ́ àti ní òdodo àwọn ọmọ kan wà wọn ò ṣetán àti ìgbà. mo mú yín tán ìyá wa rẹ́díò ó ti fẹ́ jábọ́ báyìí kò délẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ àmọ́ òun gàgò òde sálẹ̀ lẹ́nu yín tó ìyá wa ẹ wọ́n jẹ́kù rẹ́díò ẹ ti dẹ́nu lé gbọ́n kò wá délẹ̀ àmàlà kíkọ́jú tó ó dàbẹ̀ ìyá wa. Wọn ò ṣetán àti gbẹ̀kọ́ Ọlọ́run wà lọ́wọ́ pẹ̀lú àwọn àmọ̀ràn tèmi máa gba àwọn òbí bẹ́ẹ̀ ni pípé Ọlọ́run ṣàánú wa bí ṣe máa sọ́kò yé mi. Ṣé tí ò ní mèbò dání àbí tó bá jẹ́ tí èbó yẹn ṣé tí ò ní mèbò dání ni àbí ogun gbèbọ̀ ọ̀rọ̀ èbó yìí náà ní báyìí kí la fẹ́ ṣe o. Àmọ̀ràn tèmi máa gbà wá àwa òbí ni pé Ọlọ́run ràn wá lọ́wọ́ ó bá wa tó àwọn ní ti sọ́lá kọ̀ọ̀kan sùúrù ni ọmọ mi tó bá ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá mójú kúrò lára ẹ̀ téèyàn wò pé tó bá sú ẹ wàá yí padà Ọlọ́run máa bá wa mí sí òun wọ́n máa yí padà. Àwọn ọmọ mi wà lóòótọ́ àti ní òdodo wọn ò yí padà irú àwọn tó bá ti bá ọ̀rẹ́ oríṣiríṣi ni àmọ̀ràn tèmi máa gbà mí ò ní pé ká máa há ọmọ mọ́lé gbogbo ìgbà o àmọ́ ká mọ àwọn ọ̀rẹ́ tí ọmọ bá ṣeré ká lè fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ wa torí ọmọ tó bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ìgbàgbọ́ mi ni pé kò ní ya ọmọ tọ́mọ á lè máa ní ìbẹ̀rù pé màmá mi ni màmá mi bàbá mi ní kó tẹ́ ń ṣe màmá àti bàbá èèyàn nìkan gbogbo ẹni tó bá ti jù yàn lọ ló lè kọ́ èèyàn àmọ̀ràn tí máa gbà wá ẹ jọ̀wọ́ ẹ̀yin òbí ẹ jẹ́ ká fi ohun gbogbo lẹ̀ fún Ọlọ́run ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ òdì torí ọ̀rọ̀ ẹnu wa ń gbà míì orí ahọ́n àṣẹ wà ń bẹ̀ ìgbà míì ọ̀rọ̀ tá a bá sọ sáwọn ọmọ yẹn ó máa padà máa ṣẹ́nu ayé wọn èmi á bẹ̀ wá ká máa fi ọ̀rọ̀ tútù máa bá àwọn ọmọ yẹn lò wọ́n bá ṣẹ̀ wá ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa pè wọ́n máa fi ọ̀rọ̀ tútù bá wọn lò ọmọ téèyàn bá fi agídí bá ṣe eléyìí tó bá agídí bá ṣe lọ́la bó ṣe ń dàgbà tó ń rí ìrì agídí á ti wò pé agídí náà fi ń ṣayé tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá òun náà sọ àwọn ọ̀rọ̀ á wò pé agídí ni so òun náà máa bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀mí agídí wọ̀ ní láti ibẹ̀ á di pé ọwọ́ ò ní ka mọ́ ó lè má mọ́ ṣàìdá nítorí n tó dàgbà pẹ̀lú ni màá dẹ̀ tún bẹ àwa òbí ni sọ kì í ṣe àwa màmá nìkan àbí bàbá nítorí ohun púpọ̀ ń ṣẹlẹ̀ nínú ilé tó yẹ pé àwọn ọmọ yẹn ń rí tó dẹ̀ ń lọ sí ọpọlọ wọn àti ọkàn wọn
tó yẹ pé wọn ò mọ̀ láì já à ń bínú síra wa lénìí à ń jà ọ̀rọ̀ ẹnu wa síra wa pàápàá nínú ilé ó ṣe pàtàkì ẹ jẹ́ ká ṣọ́ra ká mọ̀ ọ̀rọ̀ tó máa tẹnu wa jáde. nínú ilé ti dojú ogun. bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣàánú fún wa ni kọ́lọ́run ṣàánú fún wa. ẹ ṣeun ìyá wa láṣẹ Elédùmarè á máa rí yín bá pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Adẹ́dàá. Ìfẹ́ tẹ wá ní tẹ fi wá sí orí ètò Yorùbá ló láṣà kò ní bíbàjẹ́ pẹ̀lú ìyọ̀ǹda òkè. ọmọ tiwa ọmọ tèmi ọmọ tiyín tẹ jẹ́ àlejò Agbáṣàga wa pàtàkì ọmọ tí gbogbo ojú tó ń wò mí nílé àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé ọmọ wa ò ní bíbàjẹ́ láṣẹ ọba òkè. àdúrà mi ni wípé gbogbo ohun tó jẹ mọ́ ọmọ títí wa irú ayọ̀ láàpọ̀ gbọ́ nípa ara wa o ayé ò ní fọmọ nà wá lẹ́gbàá o. tó ìyá wa kẹ́ tó wá máa lọ afẹ́kẹ́ ṣe àdúrà níwọ̀nba kẹ́ dákun kẹ́ ṣe àdúrà fún gbogbo ìyá káàkiri àgbáńláyé àti àwọn tí wọ́n wojú Ọlọ́run fún ẹ̀bùn wọn pẹ̀tò ká lè pe èmi náà ní ìyá ẹ dákun dábọ̀ ẹnu àdúrà ní ẹ̀yìn síta lẹ́yìn mọ̀ pé àfàdúrà dágbọn èyí fún àdúrà dáadáa gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà náà sì ti ń gbọ́ lẹ́nu àdúrà oríṣiríṣi ẹ dákun ẹnu ọ̀bẹ ká tó yọ̀ǹda nínú àgbègbè ẹ ṣe gbogbo àwa òbí pàápàá àwa obìnrin ìgbàládùra yìí pé Ọlọ́run tó fi wá sí ipò obìnrin tó fi wá sí ipò òbí ìyá kò ní fi wá sílẹ̀. àlọ́ òpè kan o àlọ́ ó tún ti rebété. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ọlọ́run tó gbé wa sí ipò yìí ó mọ ìdí tó ṣe fi wá ṣe obìnrin tó ṣe fi wá sí ipò ìyá. gbogbo ohun tó tọ́ tó yẹ fún ìyá láti lò láti fi bá ọmọ lò láti fi bá ọkọ lò láti fi bá ènìyàn lò lápapọ̀ Ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa kò sóhun tá a lè dá ṣe ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n Ọlọ́run Elédùà mi gbàládùra fún gbogbo wa ní ọjọ́ òní àti àwa tá a ṣe ń wojú Ọlọ́run fún ọmọ tá à ń wojú Ọlọ́run àti àwa tá a ti tó bímọ àtàwa tá a ṣe ń àtàwọn ọmọ wa obìnrin náà mi gbàládùra fún gbogbo wa lápapọ̀ ipe àwọn ọmọ wa wọn ò ní gbé egun ilé egun ẹni tí Ọlọ́run yọ wọ́n nínú ìhà ẹ̀ lọ́lọ́run bá mi gbé wọn pàdé gbogbo làálàá wa lórí àwọn ọmọ yìí kò ní já sásán Ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ àti jàgbàdàgbà àárọ̀ ọmọ wa àárọ̀ ọmọ wa àwa jókòó lórí tábìlì bí ìwé mímọ́ ṣe sọ pẹ̀lú àwọn ọmọ àtàwọn ọmọ wa àwa jókòó àwa fi àdúrà àwa fi bá wọn lò títí tí Ọlọ́run máa fi gbé orí kọ̀ọ̀kan wa lọ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ àbọ̀ ẹ̀ adájú lórí gbogbo wa àtàwọn tó wojú Ọlọ́run lápapọ̀ èyí tẹ̀ wojú Ọlọ́run náà Ọlọ́run tó gbọ́ ti Hánà ó ṣe Hánà lógo á ṣe náà lógo kò sí ẹni tọ́lọ́run já láyé tó ní kò ní bímọ ní ìgbà tó bá máa yẹ Olúwa tó máa yẹ ògo ni Ọlọ́run máa yọ̀ǹda fún yín nígbà tó bá tó àsìkò fún yín láti bí ti yín ẹ̀ ní bí ọmọ lọ́mọ ọmọ gbà má pa mí Ọlọ́run ní yọ̀ǹda fún yín ọmọ tó lọ́run máa fún yín ọmọ tó máa bá yín kalẹ̀ lọ́lọ́run máa fún yín tó máa fi yín lọ́kàn balẹ̀ tó máa gbé orúkọ yín ga tẹ́yìn náà fi máa jókòó tẹ́ fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà rèé lè ní níbi ìyá Ọlọ́run á ṣe fún gbogbo yín. àmì àṣẹ àdúrà ńlá lẹ gbà ìyá wa láṣẹ Elédùmarè á máa rí yín bá o torí pé àdúrà òun gangan ni kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn a sì adúpẹ́ pàtàkì lọ́wọ́ yín. ṣé wàá rí lórí ètò Yorùbá ló láṣà àwa nígbàgbọ́ pé ahun òun ló ń jẹ́ kò tó nǹkan ètò kíní ìkéde àwọn ló ń jẹ́ kò tó. 5, 8, 7, 0. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ káàbọ̀ o bàbá mi orúkọ yín àti ibi tẹ́. ọ̀gbẹ́ni Habib láti Canada ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà abala kíkanjú lẹ já sí a sì ti fẹ́ ní kánmọ́kánmọ́ ṣé àǹfààní ń bẹ ọ̀gá mi ó yẹ mú béèrè ní kánmọ́kánmọ́. ìkíní títí dórí ìkẹwàá ni. ẹ ti sòyìnbó lórí ètò Yorùbá ló láṣà òǹkà kẹta ló yẹ wí o nọ́mbà 3 di ibo òǹkà kẹta ẹ ṣeun tó ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí
kí ni orúkọ ohun èlò tí a máa ń kọ́kọ́ fi pa ọmọ ìkókó lára nílẹ̀ Yorùbá kí a tó wẹ ìwẹ̀ àkọ́kọ́ fún un, àti pé kí ni Yorùbá nígbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ sí ọmọ tí a bá wẹ ìwẹ̀ àkọ́kọ́ fún? Ohun èlò tá a kọ́kọ́ máa ń fi pa ọmọ ìkókó lára bá a bá bí tá a gbé délé tán, a kọ́kọ́ fi nǹkan kan pa lára ká tó wẹ̀wẹ̀ àkọ́kọ́ fún. Kí lorúkọ nǹkan ọ̀hún? Ọ̀gbẹ́ni Àbíbù, ohun yín ohun akíkanjú lẹ sì gbé wọlé, kí wá ló dé? Wọ́n máa sọ pé ó máa rùn. Tí wọ́n bá wẹ̀wẹ̀ àkọ́kọ́ fún yóò mọ rùn. Ẹ ṣeun, ayé yín ó dáa. Kí lẹ wá ní wọ́n fi ń pa lára? Ẹlòmíràn ó lo òrí, ẹlòmíràn sì ń lo epo pupa. Ẹ ṣeun, ẹ gbà béèrè àkọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá rè o. Ẹ mọ́ gbọ́ wa o. Ẹ ṣe àlàyé irúfẹ́ irun dídì tí Yorùbá ń pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Bó ló ṣe máa ń rí? Wọ́n kó papọ̀ lẹ́yìn. Ọ̀gbẹ́ni Àbíbù, ẹ ti kọwọ́ Canada bọ̀ o. Ọ̀gbẹ́ni Àbíbù, ẹ̀yin ni ó lọ. Ṣé ẹ̀ ń wò mí ni àbẹ́ ń gbọ́ mi? Ṣẹ́yìn lẹ́ni pé pàkọ́ ẹlẹ́dẹ̀ ó lọ. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Tètè yìí. Ẹ̀yin ni ó lọ. Ó dà, ẹ jẹ́ bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, Ọ̀gbẹ́ni Àbíbù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀, ẹ parí òwe yìí. Tákàdá ni gbòòrò akọ̀wé. Ẹ parí ẹ̀. Ẹ mí kanlẹ̀. Tákàdá ni gbòòrò akọ̀wé. Ẹ parí ẹ̀. Ó tán, èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ọ̀gá mi sì fún wa láǹfààní nítorí pé abala kíkanjú àti ṣé ojú òpó lè ṣe díẹ̀. A rí pé àwọn kan ń gbìyànjú àti pè wá, àmọ́ wọn tètè ní àǹfààní àti pè wá. Bóyá ní àǹfààní ìṣẹ́jú díẹ̀ kí àlejò amòye wa pàtàkì kí wọ́n mọ̀ bínú. Ìṣẹ́jú díẹ̀ á fi fáwọn èèyàn láǹfààní láti mú ìbéèrè. Ẹ parí ẹ̀. Tákàdá ẹ rántí mọ́ wọn gbé wá ká sì wá nípa ẹgbà méjì ni ẹ mọ̀ pa ti sọ lónìí. Ó dà tó àǹfààní àti kí ìyá ń bẹ. Ṣé ẹ fẹ́ dárúkọ ìyá yín kẹ́ kí wọn lórí ètò Yorùbá ló láṣà? Ẹ̀bùn pàtàkì nìyún náà. Ó yẹ kí wọn fúnra yín. Èmi náà mò ń pọ̀ ohùn mi pọ̀ pẹ̀lú tiyín báyìí, mo fi ń kí wọn pé wọ́n kú iṣẹ́ ribiribi. Ìyá abiyamọ bọ̀já gbọ́dọ̀. À ń gbọ́ yín. Ẹ ṣeun. Ẹ kádejò wa náà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ gbádùn ètò wa ní Canada lọ́hùn. Ẹ ṣeun. Àmọ́rí yín bá láṣẹ Elédùmarè àní súra wa. Ẹ ṣeun, ẹ kúfẹ́ o. Ẹ ṣeun. Abala kíkanjú ẹ mọ́ gbáradì fábala kíkanjú dáadáa. Ẹ ṣeun. Àmọ́rí yín bá láṣẹ Elédùmarè. Tó ọ̀gá mi ṣẹ́jú sí mi, wọ́n ní àǹfààní ń bẹ tá a bá rí ẹnikẹ́ni tó wá pè wá. 793. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán ìyá wa, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyá wa Ọmọlọ́lá láti Odam. Ìbéèrè wo lẹ̀mí yín mú ìyá wa ní kánmọ́kánmọ́? Ìkeje, ẹ ṣeun. Àlejò wa ni ó kà yín òfin yìí. Wọ́n ti ń ṣẹ́jú sí mi. Mo ti mú wọn, ọwọ́ báyìí mo ti mú wọn. Yóò bá àwọn ni wọ́n kà fún yín. Èmi ti ka tèmi. Àwọn ètò àpín ní ìdáhùn rẹ̀, àwọn ìbéèrè ní. Tó ìbéèrè àkọ́kọ́ ẹ kà fún wọn. Èmi lè ràn yín lọ́wọ́ àmówó lẹ́san. Ìbéèrè àkọ́kọ́, parí òwe yìí. Mo jẹun. Yó lálẹ́ àná. Wọ́n ní ẹ parí ẹ̀. Mo jẹun yó lálẹ́ àná. Wọ́n ní kẹ́ ẹ parí òwe ohun ìyá wa. Ó tán. Bámúbámú mo yó. Ọmọ pé mi ń pọ̀ mẹ́. Ìyá wa, mo nífẹ̀ẹ́ yín. Ẹ lè bá wa gbé kí wọ́n dúró lórí òun pé mo nífẹ̀ẹ́ yín dáadáa. Aláròpọ̀ lẹ́yìn kí lálásèpọ̀ ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ńkọ́.
Ṣé áyán ògbúfọ̀ wọ̀nyí? Wọ́n ní kẹ́ ẹ ṣe áyán ògbúfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ṣọ́ọ̀kì. Chalk. Wọ́n ní kẹ́ ẹ ṣe áyán ògbúfọ̀ rẹ̀. Kí ni Yorùbá chalk? Nǹkan bó chalk mọ́ ni. Ìyá wa chalk ni wọ́n pè o. Ó tán. Ìkejì ńkọ́? Audience. Wọ́n ní kí ni áyán ògbúfọ̀ audience? Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ìyá wa? Progress. Kí ni áyán ògbúfọ̀ progress? Ó dà. Ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí ìyàwó kà tẹ́ bá gba méjì nínú mẹ́ta fún yín lẹ́bùn wa ìyá wa. Ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ohun tí Yorùbá ń pè ní orò ìkómọjáde. Orò ìkómọjáde. Wọ́n ní kẹ́ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí Yorùbá ń pè ní orò ìkómọjáde. Àgbọ̀yìn mọ ìyàwó ohun yín ti jágere látàárọ̀ sóòrùn tó mú ń ta ẹni. Àbí kí ló wá fa gbogbo oòrùn yìí wọ́n kàn oòrùn yìí dá nǹkan lẹ̀ lónìí o. Ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Ìdí ọ̀nì. Wọ́n fẹ́ fi yọ ọmọ wò bóyá ọmọ ọkọ ni tòótọ́. Iyún yàtọ̀ sí orò ìkómọjáde ìyá wa o. Orógùn yín ó gùn dáadáa. Ẹ màmọ̀ láàárò. Mo wí fún yín lẹ́ẹ̀kan mo ní mi gan gbẹ́kùn mi mo gbà kí n tó màmọ̀ láàárò dáadáa. Gbẹ́kùn mi tí mo gbà lọ́wọ́ ìyá mi olójì màmọ̀ láàárò dáadáa ní ìsìn. Tó bó wá ni ìyá wa? Ó dà ẹ wò lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta mo nígbàgbọ́ pé ẹ gbà á. Ṣé ẹ fẹ́ kí ìyá yín kẹ́nà wọn pẹ́ sí wọn? Ẹ kí wọn ẹ ṣeun. Ṣé àlejò wa lẹ fẹ́ kí ẹ tún ní àǹfààní láti kí ìyá yín náà òun bí yín gangan ẹ ní àǹfààní láti kí wọn torí àyájọ́ òní àyájọ́ ọjọ́ ìyá ni. Àmì àṣẹ ẹ lè dárúkọ wọn bẹ́ẹ̀ bá fẹ́ o. Ẹ fẹ́ dárúkọ kò sí kí ló dé ṣe torí ẹ gbàgbére wa kí ló wọ́n dùn ìyín ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà mí tó rùn bá ti mú àbójú òun rọ̀ ó ṣeé ṣe kó ṣẹlẹ̀. Ẹ ṣeun ìyá wa láti ó dà. Àló gbé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Nàìjíríà la ti ń pè o. Màmá TLC ní Nàìjíríà ní o TLC Taking Service. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ìyá wa. Ọjọ́ mẹ́ta o. Ẹ ṣeun o ìyá wa. Olóòtú ẹ kú ọdún o. Ẹ̀mí yóò ṣọ̀pọ̀ rẹ̀ lórí ilé àlàyé. Àmì àṣẹ àmì àṣẹ àmì. Ayé yín ò ní bàjẹ́. Àmì àṣẹ. Yóò ní bàjẹ́ o. Àmì àṣẹ àmì àṣẹ. Àwa tá à ń sọ yín náà ò ní bàjẹ́ láti Elédùmarè. Àmì àṣẹ àmì àṣẹ. A kú ọdún àyájọ́ tòbí lónìí o. Ìyámọ̀ ṣe kókó ọmọ ṣe pàtàkì o. Bẹ́ẹ̀ni. Olúwa kó bá wa dá gbogbo ìyá sí o. Àmì àṣẹ àmì àṣẹ. Gbogbo olúkálukú ìyá olóòlórí ilé àbàyè kọ́lọ́ mọ́jẹ wọn ó sì nira dé. Àmì àṣẹ àmì àṣẹ àmì 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 àmì. Gbogbo sẹ́ẹ̀kì àṣẹ lórí ọmọ kọ́lọ́ jẹ́ kó fi jẹ́ kí àwọn ọmọ òbí kéré ayé jẹ́ o. Àmì àmì àṣẹ àmì. Àpò ọdún ìyá o ẹ̀yin wọ́n ṣọ̀pọ̀ ẹ̀ Àmì àṣẹ. Ẹ ṣeun o ìyá wa a dúpẹ́ o. Ẹ ṣeun àwọn náà ń gbọ́ yín ọ̀gá mi ń bẹ wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń da gbogbo ẹ̀bọ̀ àwọn àti ẹ̀rọ ayélujára wọn jọ ń bára wọn ṣe ìtàwọ́ àmọ́ ń pè báyìí mo kọ́ ta mo kó pé o. Wọ́n bá wa kíyà yín o olóòtú náà kíyà rẹ o. Ẹ bá wa kíyà wa ẹ bá wa tẹ̀ wọ́n o. Ẹ ṣeun o ìyá
ẹ ṣeun o adúpẹ́ o tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àròjọ Músolókun kódà aago tí mò ń wò àlejò wa wọ́n ti mọ retí wa pé tó aago báyìí ló yẹ ká gbé àlejò wa wọlé ṣùgbọ́n nítorí àwọn olólùfẹ́ abala kíkanjú ó pẹ́ wọn díẹ̀ lẹ́nu ni kí n wá súré sọ ìdáhùn rẹ̀ tó ló ṣe pàtàkì nítorí ọjọ́ mìíràn a ní kí wọ́n parí òwe yìí mo jẹun yó lálẹ́ àná ìparí rẹ̀ rèé o kò wí pé kébi tòní ó má pa mí ìparí rẹ̀ nu mo jẹun yó lálẹ́ àná kò wí pé kébi tòní ó mọ́ pa mí ebi ò ní pa wá láṣẹ adẹ́dá àwa ní pé kí wọ́n ṣe àyàn ògbùfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí chalk ẹfun kọ̀wé chalk ẹfun oní chalk ìbéèrè kejì á ní audience kí ni Yorùbá audience òǹwòran tàbí òǹgbọ́ audience ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta progress ìtẹ̀síwájú ní Yorùbá àwa ní kí wọ́n ṣe àlàyé ohun tí Yorùbá ń pè ní orò òkómọjáde orò òkómọjáde tá a bá ti bí ọmọ ìyá àti ìkókó ìgbàgbọ́ wa ni pé wọn gbọ́dọ̀ jáde nínú ilé ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí àfi tó bá jẹ́ pé ìyá fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ ni ó kàn rọra bọ́ta á mọ ra ọmọ òun rógbórógbó nígbà wáṣẹ̀ ní kẹ́ ẹ gbọ́ mi dáadáa o ṣe wá rí ìkókó yìí òun àti ìyá rẹ̀ inú ilé kúkú ni wọ́n ń wà gbogbo ẹbí yóò wá péjọ níjọ́ ìkómọjáde wọ́n péjọ sí ìta níwájú ilé tí wọ́n ti fẹ́ ṣe ìkómọ tí wọ́n bá wá péjọ àgbàlagbà kan ó ti gun òkè ilé yóò gun orí òrùlé yóò wá máa da omi láti bí ọ̀ṣọ́rọ́ látòkè ọmọ òkókó yìí òun ni wọ́n wá máa gbé jáde wọ́n máa gbé wọlé tó bá jóbìnrin wọ́n ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀méje tó bá jẹ́ ọkùnrin wọ́n ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀mẹ́sàn-án wọ́n mọ̀ gbé wọlé wọ́n gbé bọ́ta wọ́n gbé wọlé tó bá jẹ́ àwọn ìbejì náà ní tọkùnrin wọ́n ṣe bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀mẹ́sàn-án tó bá sì jẹ́ obìnrin lẹ́ẹ̀mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí ni à ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá jùlọ àwọn aráàlú èbó béèyàn bá ìbímọ tí ò tètè bọ́ ọ̀tà àbí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣùgbọ́n èyí tó bá ṣe é ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa kúkú jẹ àǹfààní àwọn èèyàn ńláńlá tí wọ́n yí wa ká tá a bá bímọ nílùú òyìnbó ara àwọn èèyàn ṣùgbọ́n wa kò lè já tètè bọ́ta ká mọ ohun tó ṣe lékeleke adẹ́dọ̀ òkùnkùn fi àwọn èèyàn tiwa yóò fi dúró ti gbogbo wa láṣẹ ọbọ òkè ìbéèrè ta tún béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni Habib tí wọ́n pè wá láti Canada wọ́n dá ìbéèrè àkọ́kọ́ epo pupa òun la fi ń pa ọmọ lára àwọn ẹlòmíràn sì fẹ́ wọ́n á mọ́ lo òrí àwọn kódà àwọn ẹlòmíràn ti wò pé òróró àwọn fẹ́ lò ìdí tí a sì ṣe ń wẹ ìwẹ̀ àkọ́kọ́ fún ọmọ nìkan mọ́ bá àmọ́ ọrùn torí Yorùbá gbàgbọ́ pé ọmọ tá a bá ṣí lára tá a wẹ̀wẹ̀ àkọ́kọ́ fún yóò mọ ọrùn ni kódà tí ó fi tẹrí gbaṣọ ni. tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá ní a bi wọ́n pé kí wọ́n ṣàlàyé irúfẹ́ ẹran tí Yorùbá ń pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀ àwọn ní káàdì ìlú ẹ̀yìn báyìí ń tọ́gbẹ́ni Habib wínú èmi tiẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ káàdì gbogbo ẹ̀ kó wá síwájú yóò parapọ̀ níwájú báyìí ni yóò wá ṣe àfihàn ọgọ́ wa ìdí inú tó fi pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀ rí ìpàkọ́ dáadáa irúfẹ́ ẹran nù àwa ní kí wọ́n parí òwe yìí tákàdá nígboro akọ̀wé ìparí rẹ̀ rèé inú ìgbẹ́ nígboro ọdẹ inú ìgbẹ́ nígboro ọdẹ tó ẹ ṣeun òyìnbá wa ká tó bọ́ sí abala kẹta lórí ètò Yorùbá ló láṣà mo ní kò tó nǹkan àwọn oníjẹ́bẹ̀ tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa ẹ ṣeun àdúpẹ́ eléyìí ó ní ẹ̀bùn wa lórí ètò Yorùbá ló láṣà fún yín ìyá wa a mọ̀ rí yín bá láṣẹ Elédùmarè fún pé a pè yín ẹ sì dá wa lóhùn àkọ́kẹ́ tó wá lọ òun tẹ́ yín kí lẹ rí sétò yìí àti àdúrà ẹ ṣàdúrà fún wa ntẹ́ bá sì rí sétò ẹ wí fún wa kẹ́ tó mọ̀ lọ. ẹ̀wà dúpẹ́ lọ́wọ́ Yorùbá ló láṣà dúpẹ́ lọ́wọ́ atọ́kùn àti Yorùbá ló láṣà lápapọ̀. Glo FM iléeṣẹ́ wa ilé agodo wa. Ọlọ́run á máa dúró tì yín o iṣẹ́ takuntakun lẹ ṣe Ọlọ́run tó dẹ̀ fún yín ní ìmọ̀ àti máa ṣe kò ní padà lẹ́yìn yín ẹ ti ń ṣe ó ti ń jẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run á máa jẹ́ bẹ́ẹ̀ lọ fún yín gbogbo ohun tẹ bá ń dè á máa dè gbogbo ohun
tẹ bá ń tú àmọ́ àtú. Àmín àṣẹ. Ilé àtọ̀nà yín ọlọ́run á bá yín mójútó. Àwọn ọmọ yín ọlọ́run á bá yín dá wọn sí. Àmín àṣẹ. Ẹ ní fojú sunkún ọmọ o. Àmín àṣẹ. Ẹ ní fi iṣẹ́ yìí ẹ ní fi sin ọmọ. Àmín àṣẹ. Ẹ dẹ̀ ní fi ọmọ ẹ ní fi sin iṣẹ́. Àmín Gbogbo àṣẹ. ẹ̀ pátá yóò máa fún yín lórí ọ̀fẹ́ àti ṣe láṣẹlẹ̀ láṣẹlẹ̀. Àmín àṣẹ. Ẹ ṣé mi dúpẹ́ o. Ẹ ṣeun ìyá wa. Tó ayọ̀ǹda yín ká gbé àlejò àmúyẹ wa pàtàkì ká gbé wọn wọlé wá sí orí ètò. Nígbà tí a retí wa, bàbá amòye, bàbá tó bí ewé, ẹ gbọ́ wa kí àlejò wa ká fi gbé wọn wọlé. Yorùbá lọ́la sà, àṣà Yorùbá mo ní kó kò gbọ́dọ̀ parẹ́ láéláé. Ẹ̀wọ̀n wípé kánbó lójọba nínú ìkànnì ìjọba gbogbo àwọn èèrà. Ìníjọba nínú gbogbo ẹranko pátápátá. Yorùbá lọ́la sà, káwọ́ sọ, káàdìrún, káàmọ̀ ìyàtí, káànítẹ̀ríba. Àṣà Yorùbá sì ní oúnjẹ aládùn. Káàmọ̀ ṣèṣe bí tí Yorùbá náà ń fa. Ẹ mọ̀ wípé orílẹ̀ níjọba nípò nínú gbogbo ara ẹ̀yin èèyàn. Àṣà Yorùbá ló làṣà nínú Glo FM. Rí o. Àlejò wa, ẹ káàbọ̀ o àlejò wa, ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà. À ń gbọ́ yín àlejò wa, ṣẹ́yìn náà ń gbọ́ wa. Àló, ṣé ẹ̀ ń gbọ́ wa lágbọ́yé? Àlọ́. Ṣé ẹ̀ ń gbọ́? Mo ń gbọ́ yín o. Tó àlejò mi pàtàkì òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko. Kódà gbogbo wa pátápátá láti mọ̀ wọ́n. Gbogbo àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ẹ̀ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta èmi ń tẹ̀lé yín ni. Gbogbo ẹ̀ pátápátá ni mo rí. Omidan Ayélabọ́lá Ọ̀jẹ́diwúrà Raymond Adélérè. Ọ̀dọ́mọdé tí adẹ́dá gbà fún lówùúrọ̀ ọjọ́ ni wọ́n. Àwọn ń pè ẹ̀sà pípè báyìí yóò mọ oró ni ní etí wa. A mọ̀ yín fún àmì ìdánimọ̀ ẹ̀bùn pàtàkì tí adẹ́dá fún yín. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Kódà gbogbo àwọn òde tẹ́ ẹ lọ lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ̀lú kábíyèsí Oríadé Ọba Saheed ti Island gbogbo ẹ̀ pátápátá la rí. A rí yín tẹ́ ẹ lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ sì ń pa ẹ̀ ń pe ẹ̀sà káàkiri ni. Tó ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà lẹ́ẹ̀kan sí i. Ṣé ń gbọ́ wa? Ẹkúnlẹ̀ ní gbogbo àgbáyé o. Ẹkúnlẹ̀ lórí ètò Yorùbá ló làṣà. Ẹ ṣeun. Yorùbá ló làṣà lọ́wọ́ lẹ́ni ká sọ̀rọ̀ ká àkòwò òkun yọ. Yorùbá lẹ́ni. Ẹ̀kọ́ àkàtàkọ̀ àgbàdé o. Yorùbá lónìí. Bẹ́ẹ̀ni. Yorùbá lónìí. Lórí ti gbogbo yóò ṣe. Bẹ́ẹ̀ni. Yorùbá lọ́lọ́kà lọ́wọ́ tó fẹ́ máa mọ̀ sí ìyá. Yorùbá lọ́lọ́kà lọ́wọ́. Ẹkúnlẹ̀ alẹ́ kúndé àbẹ̀wò ẹkúndé òyì ẹkúndé mọ́ní ìgbà ẹkú ojú ọjọ́ fẹ́rí. Ìyá mi àti ìtẹ́kùn kọ́kọ́ lẹ́sìn ọjọ́ mi lọ́jọ́. Òòrùn náà níyan ni ní tàǹtà wa ògbójú ọjọ́ wa ṣe rí nù. Kódà ìlú Nàìjíríà làwa gan wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òòrùn wa ó ràn ní yanyanyan ní omidan wa. Adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́sìn ọba. Adúpẹ́ ọpẹ́ lọ́wọ́ adẹ́dá. Tó omidan tèmi pàtàkì ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan tí èmi tiẹ̀ fẹ́ràn tẹ́ gbé wọlé òun káwọn èèyàn ó lè mọ̀ pé ẹ ti dé bẹ́ẹ̀ ṣe ń dé. Adẹ́dá fún yín lẹ́bùn ẹ sì ń lò ó. Ẹ̀bùn ò wá ní jásìkòrò fún yín láṣẹ Elédùmarè. Tó ẹ ti kí gbogbo àwọn olólùfẹ́ wa ẹ dárúkọ yín fún wọn. Ẹ jẹ́ gbogbo wọn mọ̀ wípé ẹ ń tà ń wí lóde òun. Ẹ dárúkọ yín fún wọn kí wọ́n gbọ́ yín. Ọjà ni wọ́n àpèjá náà kúkú di ẹyẹ méjì ẹja di ẹ̀. Tàbí ló tún wọ́n máa tẹ́lẹ̀ ẹ̀rù lè ní ìjà. Ọjà ni wọ́n àlọ́ àpèjá ní ọmọ Ayélabọ́lá àbábẹ́ nìkan láti kó tó sọ ẹnìkan òpin tẹ̀tẹ̀ fún ara rẹ̀ lówù. Ọ̀jẹ́diwúrà mi ọmọ Ayélabọ́lá Raymond tiwa nìkan Adélérè. Obìnrin tó ń ṣohun takuntakun. Adẹ́dọ̀ mọ̀ fún yín ṣe láṣẹ Elédùmarè. Tó ọmọ ìlú wo gan-an
wá ní Omidan Raimot o Ayélabọ́lá tiwa gangan ọmọ ìlú wo nìyí ẹ dákun. Ọkọ̀ ọmọdé gbogbogbò káwá níbi tá a ti sọ àwa o. Bẹ́ẹ̀ni. Èmi ò sí lọ́dọ̀ sí olórí tuntun. Ìsẹ́yìn onílé bàbá mi, ìsẹ́yìn onílé ẹ̀ẹ́dẹ́gbí mọ́ ọmọ ìjọba tó lálẹ́ ìsẹ́yìn ìjà ọmọ àtẹ́bí mú mi kíkan. Èso tó wọ̀ ọ́ níbi tí ó túbú ní tọ́jà ló lọ. Èso tó wọ̀ ọ́ níbi tí a tó òfin ti pọ̀ lọ́wọ́. Ẹ máa ń bá pé àtò ìdàkàkà lọ́rẹ̀ wà tó kojú owó. Ẹ ká lọ sí ìsẹ́yìn wa nílé ẹ̀ẹ́dẹ́gbí mọ́ ọkọ. Tó ẹ ti wí fún wọn báwọn Ìsẹ́yìn náà ni gbogbo ahunṣọ òkè náà Ìsẹ́yìn náà ló ti wá Ìsẹ́yìn náà ni Omidan Raimot tiwa Ayélabọ́lá tiwa ọmọ Adélérè náà ti wá ẹ ṣeun àmọrí yín bá ọ láṣẹ Elédùmarè. Tó ìbéèrè tó kù tó ń bẹ wájú mi ni pé tó ẹ̀bùn yìí ẹ̀bùn tẹ́ fi ń pe ẹ̀ṣà tẹ́ ń pè tá à ń gbọ́ táwa gan mọ̀ nílé agodo wa lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ̀yin ilẹ̀ ń dún ṣé àmútọ̀run wa ni àbẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọ̀gá kan. Ìdí tó kẹ́lẹ́ ìṣúná ìfọ́pá láti ẹ̀ka wáyà àgbo. Abẹ́yìn ìbéèrè kan. Àpèkẹ́ àròyé yìí àti mímọ́ àmì ní bá a ti fi tọ́tọ́ mọ́ òdì. Èmi rẹ̀ kára wá ọ̀jẹ̀ ọ̀jẹ̀. Àwọn lónìí ọ̀jẹ̀ lónìí rẹ̀ fún ọmọ Ayélabọ́lá o. Àròyé yìí àti mímọ́ nǹkan bàbá ní. Abínibí ọ̀rọ̀ ikú ò ní pé jẹ́kẹ́mi náà gbìyànjú jẹ́ ń lọ kọ́ abínibí ni ohun tó bá sì já bínibí ó di dandan káwọn èèyàn mọ̀ yàtọ̀ tí ń bẹ́ẹ̀ tó yá mi ẹ ṣeun àmọ́rí yín bá láṣẹ Elédùmarè. Tó ìwádìí tèmi atọ́kùn ètò Yorùbá ló láṣà ó fi hàn wípé iléèwé gíga ibẹ̀lẹ̀ wà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n nígbàgbọ́ pé béèyàn bá ti jẹ́ agbáṣàga téèyàn nífẹ̀ẹ́ sí àṣà àti ṣe Yorùbá ìpolúwa rẹ̀ òré iléèwé ni ìgbàgbọ́ àwọn ẹlòmíràn nù. Ìwádìí tèmi wá fi hàn pé iléèwé gíga ibẹ̀lẹ̀ wà kí ló ń kọ́ iléèwé tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti pé kí lẹ̀ ń kọ́ níléèwé ọ̀hún ẹ̀nà ń bẹ fáwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Iṣẹ́ ló kù iṣẹ́ o. Iṣẹ́ la fi ń bẹ ní kí kábùrà ti jẹ́ ọ̀rẹ́ ni. Iṣẹ́ ló kù sẹ́lá kọ́lé lọ orúkọ iléèwé yìí. Iléèwé gbogbo ìṣe forí. Ibẹ̀ ni mo lọ ní ìlú Ìbàdàn. Nílùú Ìbàdàn tiwantiwa iléèwé gbogbo ṣe. Iléèwé gbogbo ṣe. Iléèwé. Bẹ́ẹ̀ ni táwọn olóyìnbó ń pè ní Polytechnic Ìbàdàn. Adẹ́dàá ṣeun. Tó kí. Olóyìnbó pè ní Polytechnic. Bẹ́ẹ̀ ni tó kí lẹ wá ń kọ́ ń bẹ̀ o kí lẹ ń kọ́ ń bẹ̀ Omidan wa. Àròyé ni sẹ́ẹ̀ bàbá ìlú mo tún lọ mú bẹ́ẹ̀ bàbá mi ní ìbára mi. Iṣẹ́ orin ni mo lọ lè rẹ́ pọ́. Àròyé níṣẹ́ ìbáka. Iṣẹ́ orin lẹ́lọ rèé kọ́ ń bẹ̀ ẹ tún fẹ́ dé ládé ẹ fẹ́ dé iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn fẹ́ dé ládé tó adẹ́dọ̀ fún yín ṣe yóò mọ ju yín ṣe pẹ̀lú òun. Ìyá mi á ti tẹ̀rù owó káàbà mọ̀ ní sẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ìwọ̀n láwùn náà sọ bí ọjà pé kùlùtà. Ọdẹ pa kẹ́kẹ́. Ọdẹ tó ìfẹ́ lóṣù mẹ́ta. Ọdẹ pa kẹ́kẹ́ o. Mo tá a bá mọ̀ ní sẹ́ẹ̀ ni ọyẹ ká múra sí i. Tòun tẹ́lẹ̀ lù wá èrè bá kú ni ìyàwó tó gbìyànjú kó lè tó ní í jẹ. Bẹ́ẹ̀ ni ohun tádẹ̀dá bá fún wa ká gbìyànjú kó lè tó wá jẹ. Ẹ ṣeun káre Omidan mi tòótọ́ tó gẹ́gẹ́ bí iṣẹ́ yín tẹ̀ ń ṣe yìí eléyìí ti ẹ̀kọ́ kẹ́kẹ́ ẹ̀nà ń bẹ fáwọn èèyàn ọ̀tọ̀ léwì ọ̀tọ̀ níjálá ọ̀tọ̀ ní ẹ̀sà pípé èyí tẹ̀yìn ń pè ẹ ṣàlàyé ẹ̀ díẹ̀ fáwọn èèyàn wa o kí wọ́n lè gbọ́
kí wọ́n bá lè mọ ìyàtọ̀ tí ń bẹ ń bẹ torí àkòrí ọ̀rọ̀ wa gangan lóṣù yìí ni oríkì a sì ti ń jíròrò lé lórí láti ìbẹ̀rẹ̀ oṣù yìí àmọ́ torí pé òní jẹ́ àyájọ́ tá a yà sọ́tọ̀ fún àwọn ìyá la ṣe ṣe àkànṣe ètò lónìí ẹ̀nà ń bẹ fáwọn èèyàn wa kí ni iṣẹ́ ìsàpípè. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ kúkú ní tọ́lú ọjà ẹ̀. Gbogbo ọmọ táwọn wí yìí kò tún yìí bá dára wọn bẹ̀. Ògbó lọ sí ìdáná. Táwọn gbọ́ mi, ògbó lọ sí ìdáná. Ọ̀tọ̀ títún ní ẹ̀dá pípé. Àwọn ẹlẹ́kọ̀ọ́ aláyé àti gbogbo lẹ́sìn àtọ̀ ni wọ́n fi fẹ́ ẹ̀ka pípé jẹ́. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ní wọ́n fẹ́ ẹ̀ka. Àwọn ẹlẹ́gbẹ́ ní pẹ̀sẹ̀. Àwọn ní wọ́n pẹ̀sọ̀ bọ́ rẹ̀. Àwọn onítọ̀kọ́ ní wọ́n pẹ̀sọ̀ bọ́. Àwọn náà òkú ní wọ́n fẹ́ ìdáná. Àwọn náà ní wọ́n fẹ́ wọ́n pè mọ́jọ́ fẹ́ kéèyàn ọ̀dọ́ra wọn rárá o. Ẹ ṣeun ìyá mi ẹ ṣeun dáadáa fún àlàyé tẹ́ ẹ rọra ṣe fún wa o ẹ wò inú mi dùn kódà orí mi ó ń wú ní báyìí ó ń dìde bíi gàrí ìjẹ̀bú bẹ́ẹ̀ ló ṣe ń dìde tó ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run gbà fún ìdíje ayé ẹni torí bẹ́ẹ̀ ti wí nìsín abínibí ni iṣẹ́ yìí wọ́n bí yín mọ̀ ni ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run wá gbà fún kádẹ̀dá gbàdúrà yín ní pẹ̀pẹ̀ ìjíǹjíjẹ ayé yín ọ̀rọ̀ tanijíwo lẹ ní fún gbogbo àwọn ọmọ jèsín tí irú àwọn ẹ̀bùn báyìí ń bẹ lára wọn àbí tí wọ́n jogún ẹ̀ nínú ìran wọn ṣùgbọ́n tí wọ́n ń ṣe ìṣe pé ọ̀làjú ti dé o èmi ò fẹ́ tiẹ̀ ṣe nǹkan kan mọ lélẹ̀ mọ́ mi o àṣà Yorùbá o kinní kan ni ọ̀rọ̀ tanijíwo lẹ ní fún wọn ẹ wí fún wọn kí gbogbo wọn ó gbọ́ báyìí nítorí pé àṣà àti ṣe Yorùbá ó ti sún ẹ̀yin débi gíga báyìí ẹ wí fún wọn kí wọ́n gbọ́ lẹ́nu yín. Bọ́dá àtẹ̀yàn ọlẹ́wẹ́lẹ́ ó tún máa fọwọ́ kọ́ ni. Bọ́dá àtẹ̀lẹ́sà àtẹ̀dárí ẹ̀. Àtà tó wù yìí, àtà tó pọ̀jù ọwọ́. Àtà tó ṣe é fi yangàn láwùjọ. Kéèyàn wá pọ̀wù sí lájọ́. Ọ̀làjú ti dé òun ọ̀yà bàbá àmọ́. Àníkà kàtẹ̀kọ̀ pé sí ewu ẹnìkan sọ pé òun là á gbà. Àníkà pálùkù tí àtà àwọn bàbá wa ká gbéṣẹ́ bàbá wa lárugẹ. Bẹ́ẹ̀ ni tí ó yìnbó. Ó ti fi ìlú bàbá rẹ̀ wá sílẹ̀ Nàìjíríà. Láti kọ́ àṣà Yorùbá. Ìjọlọ́wọ́ Yorùbá fi kápẹ́ òun náà ṣe. Àwọn ẹ̀rọ bí ìyá bàbá ọ̀rọ̀ yẹ. Wọ́n mi lọ nínú àwọn ọdún mídíà àgbáyé. Tí ń bá wo bí tí ayé lọ láàrin àwa Yorùbá. Ojú ìjà máa lẹ́rọ̀ dápò. Àmọ́ wo ó pẹ́ níbo ni àṣà wọn máa lọ báyìí. Ẹ̀rọ wọn bí ìtòsí tó fojú wa làkà yìí. Bẹ́ẹ̀ni. Lọ́rọ̀ yìí ọ̀dọ̀ àwọn ìyá wa ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ àwọn ìyá wa ló ti bẹ̀rẹ̀. Wọ́n lọ sílé ìwé. Wọ́n ní wọn kìlọ̀ fáwọn ọmọ àwọn ní Yorùbá. Wọ́n ní pé ọmọ àwọn kò dáadáa. Ẹ̀kọ́ máa wọlé èkó. Tó bá jẹ́ pé èkó àwọn ọ̀fẹ́ ní tó wọ́n sọ ọ́ bí pápọ́ ṣe yẹ ní kò bá kì í tó dára. Àti pé èbó dálùjá pọ̀ rí. Omi gan wá ti fẹ́ ṣe nílé ṣe lórí ètò. Àlejò amòye mi pàtàkì. Ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀. Wọ́n ti fọ́ gbogbo ẹ̀fẹ̀ báyìí. Wọ́n ní tò. Bó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn òbí wa tí wọ́n tún mọ́ relé ìwé pé tò. Ẹ má sọ Yorùbá sáwọn ọmọ mi ò èbó ni ẹ má sọ sí wọn. Àlejò amòye mi pàtàkì ní bó bá tiẹ̀ tún wá jẹ́ pé wọ́n ń sọ èbó òun dáadáa. Wọ́n lè bo dálùjá pọ̀ ní tí orí àtọsẹ̀ tí ó dàpọ̀ mọ́ra wọn. Pé bó lèèyàn ó ṣe wá ní ewé ńlẹ̀ tí ó mọ̀ fọwọ́ kómi. Ìbòsí kọ́mọ ẹlẹ́ran gbogbo àwa Yorùbá ká mọ̀ jẹ egun òun náà ní gbogbo wa ń polongo rẹ̀ láṣẹ adẹ́dá ọmọ aláṣọ wa kò wá ní wọ ìkísà o èmi àti mọ wí lórí ètò yìí pé ọpẹ́ lọ́wọ́ adẹ́dá tó dá mi ní ọmọ káàárọ̀ òjíire ráwọ̀ mi báyìí bó bá jáde àgbọn mo fi para déédéé ni bójú òrí déédéé ni kódà bójọ ṣe kóró mo fi wẹ̀ ó sì jó lómi ó bá mi lára mu èmi ẹlòmíì ó sì tún ní rárá èbó làwọn fẹ́ kí ara àwọn kó funfun nìní kí là ń sá káàkiri fún àlejò amòye mi pàtàkì ẹ ṣeun tó ètò wa jẹ́ pàtàkì tí èmi fi wá yín láwárí
Èní àyájọ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ fún gbogbo ìyá ní káàkiri àgbáńlá ayé. Èmi fẹ́ kẹ́ ẹ pé ẹ̀sà fún wọn. Gbogbo ìyá tó ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Ẹ túlẹ̀ kódà fún ìṣẹ́jú 5 ni mo fún yín. Ẹ túlẹ̀ kí gbogbo àwọn orí yeye káàkiri àgbáńlá ayé kórí wọn mọ owó pẹ̀tò. Ètò Yorùbá ló làṣà à ń kí yín, à ń gbóṣùbà fún gbogbo ẹ̀yin ìyá. Àlejò mi ṣe ti ṣe tán. Mo jẹ́rìí ẹni tí mo ní. Ẹ túlẹ̀ fún gbogbo àwọn ìyá wa. Ìyá ni ìyá mi ò ìyá o. Ìyá ni ìyá mi ò bẹ́ẹ̀ni bá ń pa mí lọ́kọ̀ọ́dọ̀ àmọ́ rẹ̀ nílẹ̀kùn. Ìyá ni ìyá mi ò ìyá ni ìyá mi ò ìyá ni ìyá mi ò bẹ́ẹ̀ni bá ń pa mí lọ́kọ̀ọ́dọ̀ àmọ́ rẹ̀ nílẹ̀kùn. Ìyá ni ìyá mi ò ìyá ni ìyá mi. Ìyá lọ́la àwọn gbogbo ìyá tí ń bẹ ní àgbáyé mo kí yín. Mo kí yín pàápù sí ọmọ. Mo kí yín pàápù ọ̀rọ̀ ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi tọ́kọ̀ mi wá sílé ayé. Nítorí bí ọba ti tún kí làbá mọ̀ pè níyàn. Bí ọba ti èlú bẹ́ẹ̀ ni làbá mọ̀ pè lọ́kà àmọ́lá. Tí bàbá sì yẹ níbo làmọ̀ ọba bá wálé ayé. Ìyá ni ìyá mi ọlọ́wọ́ ìyá bá kí ìyá mi pa ọlọ́wọ́ méjì lókè àyà. Ìrẹ̀lẹ̀ ọmọ ọ̀bẹ́ni tó bá wá sí àwọn ọmọ kéré ọmọ. Nítorí pé iṣẹ́ tí ìyá ń ṣe lọ́sọ̀ ọmọ kò kéré. Ìyá ṣe lọ́yà fún ọmọ kéré. Ọjà rírí jẹ. Ìyá pẹ̀lú ọ̀rẹ́ náà ni. Bẹ́ẹ̀ni. Ọjà rírí jẹ. Ìyá pẹ̀lú ọ̀rẹ́ náà ni. Ọ̀tá ẹ̀pẹ̀ bí sùn máa pọ̀. Èyí àwọn akẹ́kọ̀ọ́ ìtọ́jọ́ nínú iṣẹ́ tí ìyá àti lọ́rọ̀ ọmọ ọjà rẹ̀. Mo ní àwọn oyún ọba àtẹ nínú oyún ọ̀rọ̀. Ìjọ ayégun mi ń fà ní. Ìjọ òun dá mi jẹ. Ìyá ìkan náà lọ́wọ́ bí tí ń ṣe èwù. Àdúlọ́jọ́ tí ìyá lọ fọ́rùn pọ̀ nítorí kọ́mọ ó lè wáyé. Níjọ́ tí ìyá lọ fọ́rùn pọ̀ lẹ́sẹ̀ sáyé ẹsẹ̀ kan ọ̀run nítorí kọ́mọ ó lè wáyé. Tèbí ìyá nìkan náà ni àníkẹ́lẹ́ kò máa rè ojó bí ó ṣe ọmọ ni. Àmì àṣẹ. Ìyá ni wọ́n ṣe púpọ̀ lọ́rọ̀ ọmọ. Bàbá tó délé ayé tán. Alùpùpù ẹ̀ka tọ́jú ọ̀rọ̀ ọmọ. Tí mo bá dájú rẹ̀ tí mo bá fẹ́ pẹ́ ayé ni. Àwọn ọ̀dọ́ máa máa sunkún. Tọ́lá ìdí ẹ̀sọ́ pàtó tí mo kú sí. Ìyá àjẹ́ ọmọ tó yọ máa kọrin lọ́lá ìrìlù. Ẹ̀rí pé iṣẹ́ ẹ̀yà pọ̀ lọ́rọ̀ ọmọ. Gbogbo ọmọ tí ń bẹ nílé ayé. Ẹ̀tọ́ tí ìyá mi. Ìyá mi ló bá wọn. Bẹ́ẹ̀ni. Ìyá lẹ́yìn ọmọ ìyá lẹ́yìn ọmọlẹ́. Ìyá lẹ́yìn ọmọ ọmọlẹ́ láti. Bẹ́ẹ̀ni. Ìyá tẹ kó àgbàdo ọmọ gbogbo àti ìbẹ̀rẹ̀ ayé lọ láti mọ àárẹ̀ ọmọ. Àpẹẹrẹ. Wọ́n ní kí ìyá mi. Ọgbà tí àkọlọ́wọ́ ọba jẹ́ lọ́wọ́ ilé tọ́jú ìyá mi. Àmì àṣẹ. Ìyá agbọ́dọ̀ yìí. Ìyá àtẹnu bá fẹ́ẹ́ àpẹẹrẹ bọ́lámọ àti ìyá mi. Ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ ọmọ. Ìyá bàbá náà ṣe púpọ̀ lọ́rọ̀ ọmọ. Ṣùgbọ́n iṣẹ́ ẹ̀yà ti pọ̀ jù. Iṣẹ́ ẹ̀yà pọ̀ lọ́rọ̀ ọmọ. Bàbá mi lọ́rọ̀ ọkọ̀, ìyá mi lọ́wọ́ àjùmọ̀lé ayé. Ìyá mi lọ́dá mi wá. Wọ́n dúpẹ́ lọ́wọ́ ìyá mi tó fi mi sọ́kí. Tó o borí ìgbà pẹ́. Tó o borí ìgbà ọ̀pẹ. Ọwọ́ àti kíkúlẹ̀ tí mo délé ayé. Àmì àṣẹ. Yálàjẹ́ ẹ̀fọ́ ọgbọ́n àpèkẹ́ ọmọ ayé lónìí ní ọ̀rẹ́ sí ìyá kò sí èdè ìyá mi ṣe púpọ̀ lọ́rọ̀ ìyá kí a mọ gidi. Ìyá mi kìyà lílé ọkọ nítorí kì í má lè lílé ayé gbé. Bẹ́ẹ̀ni. Yàrá kìyà lílé ọkọ nítorí ọmọ mi náà ni. Tó. A nítorí ọmọ mi náà ni ọ̀ ṣàjèrè ọmọ. Mo dúpẹ́ pé òkú lọ́wọ́ ìyá mi. Àlejò mi, àlejò amòye mi pàtàkì. Èmi mọ̀ pé àbá bá tú yín lẹ̀ àní kò lè agodo. Àti rí ọjọ́ mùsùlùkùn àlejò mi pàtàkì. Tó ká tó wá yàn
yọ̀ǹda yín kí ni èrò yín sí ètò Yorùbá ló làṣà kí lẹ rò nípa ètò Yorùbá ló làṣà nǹkan kì í bẹ̀rẹ̀ fún ẹ̀sà tẹ pè fún wa o gbogbo àwọn ìyá káàkiri àgbáńlá ayé àwọn la ṣe eléyìí fún kí lẹ rí ṣètò Yorùbá ló làṣà iléeṣẹ́ rédíò glowfm.com ilé agodo wa lẹ ti ń gbọ́ wa kí lẹ rí ṣètò ìkẹ́ẹ̀sì súre fún wa kẹ́ tó kúrò lórí ètò yìí ní kánmọ́kánmọ́ torí àárí ọjọ́ mú solókùn àlejò mi. Ètò nígbà yìí ọ̀pọ̀ nínú mi dùn nígbà tí wọ́n bá pa ètò yìí o. Ẹ ṣeun. Ètò yìí ní jẹ́ ká mọ gbogbo ohun tó ti nínú èdè Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ni. Ètò yìí ilé mú wa rántí náà ti ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ètò yìí ilé jẹ́ àpọ̀ pẹ́ẹ́dẹ́ Yorùbá rẹ̀ wá. Ilé jẹ́ àpọ̀ pátá àti ṣe wa. Owó ojú rí owó tó ṣe é mú yàn kan yìí. Bẹ́ẹ̀ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín àyà títẹ́rù. Ẹ ṣeun ẹ̀yin lẹ ṣeun. Ìgbìyànjú yín lórí ètò yóò kò ní dáadáa. Àmì àṣẹ. 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 Àmì àṣẹ tó. Ẹ ṣeun o. Ẹ ṣeun o adúpẹ́ omidan mi pàtàkì ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa lórí ètò Yorùbá ló làṣà. Àwọn náà ń gbọ́ yín báyìí wọ́n ń gbọ́ yín omidan mi pàtàkì kábíyèsí ń gbọ́ yín wọ́n sì ń kí yín kú iṣẹ́ kódà wọ́n ń fi oríṣiríṣi ọ̀rọ̀ gbóríyìn wọ́n fi ilẹ̀ fún yín yóò mọ ju yín ṣe láṣẹ Elédùmarè àárí ọjọ́ múso lókùn ìṣẹ́jú bíi méjì péré lókùtà ní lórí ètò ó wu ni ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gọ̀ǹgọ̀ tẹ́ ń wò níbi ọ̀nà fún yín ó ní òfààyè ẹgbà wá láṣẹ Elédùmarè mo nígbàgbọ́ pé tá a bá tún pè yín ẹ̀ tún jẹ́ wa a fẹ́ yọ̀ǹda yín lórí ètò Yorùbá ló làṣà báyìí ẹ ṣeun o omidan mi pàtàkì omidan Raymond Ayélabọ́lá ọmọ Adélérè ẹ̀bùn tí adẹ́dá fún yín kò ní dìbàjẹ́ láṣẹ ọba òkè iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí yín ó mọ ré sí o láṣẹ Elédùmarè ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun o ire o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ wò ó kódà àyájọ́ ọjọ́ òní ọjọ́ pàtàkì nínú ayé gbogbo ìyá pátápátá gbogbo ẹni tó sì ń wojú adẹ́dá fún rere ọmọ adẹ́dá ó ṣe fún yín yóò wo àyájọ́ ọjọ́ òní yóò fi kànlẹ̀kùn fún oníkálukú yóò fi ṣí ilẹ̀kùn tí oníkálukú kàn ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òde mo ní tò wá ṣe àǹfààní sílẹ̀ pé oníkálukú fi kí ìyá wọn káàkiri àgbáńlá ayé kò wá ní dákẹ́mi atọ́kùn náà mọ̀nà wọn pẹ́ sí ìyá mi tó ìyá méjì ni mo ní torí pé tá a bá ní ìyá ọkọ tó dàbí ìyá ẹni ìyá méjì òun la ní òǹbí méjì mi pàtàkì mo kí ìyá mi dáadáa ìyá tó ṣe awakọ̀ mi wá sílé ayé gbogbo èèyàn máa ní ìyá Bùkọ́lá ìyá Búkì tó ẹ ṣeun fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe o fún pé mo gbé inú wo inú yín fún odidi oṣù 9 kódà mo lé inú oyún tí adẹ́dá sì fún yín láǹfààní láti ṣe olùtọ́jú mi ẹ ṣeun mo dúpẹ́ láṣẹ Elédùmarè àsìkò àti jẹun ọmọ ló délẹ̀ yìí ikú òjijì ò ní pa yín fún wa ẹ ṣeun o adúpẹ́ ribiribi fún ìfẹ́ yín mo sì dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ mi ẹ ṣeun ìyá tèmi gangan ìyáàfin Olúwatósìn Ajétẹrù èmi a máa wí pé ẹ̀yin ni kọ́kọ́rọ́ tá a fi ṣílẹ̀kùn láṣẹ Elédùmarè ikú òjijì ò ní pa yín nítorí pé ẹ̀yin lẹ ti jẹ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ jẹ tẹ́ ẹ wá nítò káwo ṣàmọ̀ bọ̀ káwa mọ̀ jàǹfààní àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe sílẹ̀ ẹ wá ní kúkú òjijì pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ ọba òkè gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà káàkiri àgbáńlá ayé gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ iṣu ọmọ ò jiná fún gbogbo wa jẹ o láṣẹ Elédùmarè àní rí ìkorò lórí àwọn ọmọ wa
ibi tá a wá arúgbódé tá a ta gbòǹgbòdé láṣẹ ọba òkè ìdààmú ò ní kàn wá gbogbo ohun tó mí àti tí ò mí nínú nǹkan ni wa kò ní díbàjẹ́. Ẹ má gbàgbé ilé agodo Glo FM ibẹ̀ la ti ń sọ̀rọ̀ tá a ti ń dún. Tó bá ní ìpolówó kankan tẹ́ ẹ bá fẹ́ polówó lórí ètò wa ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún fún ìpolówó yín. Tẹ́ bá sì fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò Yorùbá ló láṣà àbí ẹ fẹ́ máa kó ẹ̀bùn fún wa ní abala kíkanjú pétò nǹkan báyìí lèmi ń ṣe o èmi fẹ́ máa fún àwọn èèyàn tó bá ń gba ìbéèrè ní abala kíkanjú ẹ kàn sí wa lórí ẹ̀rọ ọ̀básọ̀ ìkan náà tàbí kẹ́ ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 tó èmi ọmọ yín olólùfẹ́ yín Bùkọ́lá Ajítẹ́rù ń lè mí jẹ́ èmi fẹ́ máa fi eléyìí mo fẹ́ máa fi ṣe ìlọ láṣẹ Elédùmarè iwájú lọ̀pẹ́ ibi tí wọ́n mọ̀ọ́rẹ́ sí. Mo fẹ́ fi orin yìí mo fẹ́ fi ilẹ̀ fún yín kẹ́ ẹ mú ládùn ká tó dágbére síra wa lórí ètò Yorùbá ló láṣà ẹ ṣeun o adúpẹ́ o. Ètò Yorùbá ló láṣà pẹ̀lú Bùkọ́lá Ajítẹ́rù. Àṣà Yorùbá ṣòkòtò àgbà òye ni yóò fún ilẹ̀ sí aláṣọ. Tẹ́nítẹ́ní o tàbí sàǹtà ọ̀. Ẹ má jẹ́ àtàrà wa lọ́pọ̀ ọmọ àlèkí kan ó sì kú bàbá rẹ̀. Ẹwà èdè Yorùbá ò tiwantiwa. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Ọmọ ẹni ò lè ṣe ìdígbà bẹ̀rẹ̀ kápìlẹ̀kẹ̀ sí ọmọ ẹlòmíràn o. Bùkọ́lá Ajítẹ́rù fún iṣẹ́ ọpọlọ. Mo ẹ̀fẹ̀ láti ń mú bí ẹ̀dùn láti ń rọ̀ bí òwe o. Abala mẹ́ta lè kó Yorùbá ló láṣà. Abala oríru wa níbo láti ṣẹ̀ wá. Abala kíkọjú àtàbálà mòye. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa